أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà ni ọba tí a dúpẹ́ fún. à ń tọrọ àlékún ìkẹ́ àti ìbẹ̀ fún aṣọ́jẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ tó pọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ yí pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní tó bá dijọ́ náà illa man ata Allaha bi qalbin salim, àfẹ́ntọ́ wá pàdé náà bá nìkọ́lá Allah pẹ̀lú ọkàn tó lápò níbi ẹbọ ṣíṣe àti ìwà nìfà. ní alẹ́ òní níta ló ń gbéyàwó níjọ́ Jímọ̀ àbáyé ní tafsir al-Qur'an tó ní tọ́ka wa òun ni àgbọ́yé ẹ̀sìn, ṣùgbọ́n ààrọ̀ change system lálẹ́ nítorí tí ń gánà rìn láti fi jọ́ mélòó kan sẹ́yìn. so lórí ọ̀rọ̀ Mahadul Arobiy Nàìjíríà àti Morkaz Agége, kọ́lọ̀mbá ní kí àwọn olùdásílẹ̀ méjèèjì. àwọn ọ̀rọ̀ yìí àlàyé lè ní ó sí lórí ẹ̀. àwọn tí wọ́n padà sọ̀tàn wọ́n sọ, ṣùgbọ́n a nídìí ká clear àwọn àlámọ̀rí kọ̀ọ̀kan. ẹ̀rí pé tọ́pìkì ta fún ni pé kí ló tọ́jú pé Morkaz sàn pàpè mọ́ra pé ẹ̀ka Morkaz ní Mahadul Arobiy Nàìjíríà. kí ló dé? so ìbéèrè ni ìdáhùn tèmi rí sí ni mo fẹ́ dáhùn, màá sì clear àwọn tó ní í ṣe pẹ̀lú irọ́ tó wà ní ìkàn tí wọ́n sọ. tí ẹ̀ bá borí péjì lánàá mo share fídíò kan, so fídíò tí mo share yẹn, so fídíò tí bàbá wa àfà wa Sheikh Abdulwahab Ahmed Bayo tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa dídásílẹ̀ Mahad. so
so ẹni tó bá wo fídíò kò lè gbọ́ yé dáadáa àfi kó jẹ́ pé àwọn tá a ní fídíò kásàlà yìí pé sórí tí a ń sọ níbí ní tí àwọn ará Agége sọ ni àwọn ará Agége ń ṣe usbu Sheikh Adam alayhi rahmatullah so Sheikh Adam weeks wọ́n ń ṣe pé ọ̀sẹ̀ Sheikh Adam ibẹ̀ ni wọ́n ti gbé ìkànnà àwọn àfáà wa tó ti bá láàfáà wa torí pé ẹni tí wọ́n gbé wá wọ́n kọ́ ìmí wọ́n kọ́ mi ustazu wa Dr. Ali Abdulrazak Abọ́lájí kọ́lọ̀kọ́ bá ní sọ wọn so wọ́n gbé wá sí Morkaz abala méjì ni màá fi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ so sahibul bayt adírọ́bì máa fi èyí sọ́tò onítàn ló lè sọ̀tà rẹ̀ tí ọba bẹ́ẹ̀ sí kápá so àwọn ará Morkaz wá rí ìmọ̀ lára àfáà wa yìí wọ́n rí ìmọ̀ pé ìmọ̀ lélẹ̀ àti àgbọ́ káwá sọ pé torí wọ́n ní ìdí ẹni tí yóò bá wọn establish gbogbo àwọn afkar tí wọ́n ń kó jọ àwọn àròrí burúkú bíi kábúsà abé so kásì gbogbo ẹ̀ wọ́n ń wá ẹni tí ọba wọn fi kí ògidì gbá lẹ́gbẹ̀ẹ́ wọ́n bọ̀ bí ọ̀rọ̀ afáwa yẹn ọ ní tí wọ́n kọ́ wa máa dùn òun ni pé òdodo báyìí ní ká gbá wọn alihamudulilayi tí wọ́n ń wá ẹni tí ọba wọn pákéjì ẹ̀ wọ́n ti ìmọ̀lélẹ̀ káwá sọ pé a tún wá lọ tápù nọ́lẹ́jì bíi kan kò ní dá ẹjẹ́ ayé àdìjà nígbà tí gbọ́ pé máa dùn ni so tábà tí wàá lè sọ yí pé máa dùn akẹ́tùn wa ni a jẹ́ pé ọmọ wa náà ló ṣe kí ni ó lọ wálé ẹ sì yàn mú Morkaz ẹ ti sì yàn mú ọmọ yín kẹ́kọ̀ọ́ wálé o ẹ wá àwọn òrìjìnà ọmọ yín tó ti yé báyìí ẹ wá àwọn òrìjìnà ọmọ yín mọ̀ ń bọ̀ ń bí ọ̀rẹ́ lẹ́yìn nínú fídíò tí mo share sẹ́rí ìtàn ọ̀dàrú rárá ìtàn ọ̀dàrú ṣùgbọ́n Yorùbá ti parí ọ̀rọ̀ yìí pé ẹni tí ó bá jogún ìtàkìtà ni ó pa èmi ọ̀wọ́ apá kan lálẹ́ ṣùgbọ́n mo kàn fẹ́ yọ àwọn kókó kọ̀ọ̀kan fáráyé ká lè bá àmọ́ wípé àwọn èèyàn tí wọ́n fi rọ́ọ̀sì ẹ̀sìn yìí kò sí tí wọn ò lè yí rọ́mọ́ alihamdulilayi àwọn akó lẹ́ńtẹ́nìkan mọ̀ sọ yìí pé wọ́n á sọ̀rọ̀ lé pé wọ́n wá jáde ọmọ pé àwa wulẹ̀ tó ń ta pani tẹ́lẹ̀ àwulẹ̀ kó ń ta wọ́n sọ fẹ́ni kàlá nà mú ní àwọn èèyàn mọ̀lẹ́tí pé káfẹ́ sọ̀rọ̀ ti sọ̀rọ̀ kiri kàkà kàbá ń sọ̀rọ̀ àwọn wulẹ̀ kó ń ta bí wọ́n ti ń kú sàbílà àwọn náà takú tí à lọ́rùn bí wọ́n ti ń dẹ́sìn ìlà takú tí à lọ́rùn ìsọ̀rọ̀ lé kí wọ́n ló gbé ajáde ọ̀rọ̀ lé kí wọ́n tó gbé ajáde wọn ti lọ́mẹ́sìn tí mo sì ń pàkíyèsí ẹ̀yin ọmọ máàdì míì náà tẹ́ ń jáde ẹ máa jáde lórí ọ̀rọ̀ ẹ̀sìn alihamdulilayi tí ò lè dé wọ́n jáde ọ̀rọ̀ máa rá ni pé kódà tó ń torí tẹ̀síìrì wa nínú Mahadul Arobiy ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sàbẹ̀ ìbásùkù wa yẹn ju ẹ̀ ní last tẹ̀síìrì so tó ní í ṣe pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí ẹ ń dàrú alihamdulilayi so àwọn àyànjú ọ̀rọ̀ ẹ̀sìn lọ àwa lè mọ́ tọ̀píìkì tí wọ́n mọ̀ wákàtí pé bóyá àbí orúkọ lágbájá kò sígbà kankan tí Mahadul Arobiy ọ̀gbọ̀n àyànjú ọ̀rọ̀ ẹ̀sìn ntabali fi platform gbé àfibé ntabara yìí rẹ̀ ṣùgbọ́n alhamdulilayi lórí abalaba so ní ìgbà tí kí kọ́kọ́ gbé náà pé ó ti di lemọ́lemọ́ Morkaz eléyìí náà ó sì jẹ́ àpèjúwe táwọn èèyàn fún ẹ̀yìn pé àwọn ìtọ́jà gbogbo ọ̀nà yẹn ń wá ká fi gúnra wa ó sì jẹ́ pẹ̀yìn nìkan ni ẹ̀yìn náà ilẹ̀ Ìbàdàn bí yájà ẹ̀tọ́ ọkọ̀ bá wọn tún bí jà sẹ́wọ̀n kẹta ń bẹ́ẹ̀lẹ̀ gbogbo ẹ̀ kí ló dé tí má ti ẹ̀ pèyìn la bí fúnra rẹ̀ yẹn máa ń pàpọ̀ ẹ̀ mọ́ bọ́ọ̀lù kele bá ti lọ orí Morkaz náà ló tó padà sí sẹ́wọ̀n kẹta ẹ̀ ń ṣe gan ọ yẹ kí ẹ lè mọ̀ yìí ké bẹ́ẹ̀ ṣe ń pàpẹ́ máa dùn tí máa dùn já rẹ̀ bí aláàmárarí ẹfẹ máa wọ amara rí ọlọ́mọdé tí bẹ́ẹ̀ ti ń kú sàbí ọlọ́mọdé amara bẹ̀ láyé àdánwò ni mo sí báyìí
ọlọ́run ìjà mara ń bẹ̀ kí wá sí pé torí pé ẹ̀mú sàbẹ̀rẹ̀ àbìdì ní àwọn ilẹ̀kọ̀ tẹ́lẹ̀ náà àlẹ̀kọ̀ rárá àjọra wa bóun ni fáríwò àtàsílò ṣe ní apẹ̀ǹkan nípìnlẹ̀ àtàkẹ́tọ̀ rẹ̀ bíráǹchì rẹ̀ bóun ò ṣe ní jọra àjọra wa gbogbo àwọn ọmọ yìí tí wọ́n ń bọ́ àtàkà ọ̀kẹ́ ara wa náà kíní kan wọ́n ò lójú tì ní o ẹ̀ wọ́n dá ní ní o ẹgbẹ́ yẹn mọ́ra yẹn wọ́n láwọn ìsara yìí kí pọ́blẹ́mù yìí aláàjọra àjọra àìsara kan náà wà láì àìsara kan náà ọmọ mọ́ríkàsì kan jáde bí ọdún mélòó kan sẹ́yìn ní sọ̀rọ̀ ní Mahadul wọ́n gbọ́ sí Ádámù lé ó ní wọ́n ń pè sí Ádámù pé àáfà àwọn ní sí Ádámù ọdún náà mọ́ bọ́ọ̀tà gbogbo ìṣọdún náà kọ̀ sọ́rú rẹ̀ mọ́ tọ́pìkì tí mo fún ni pé àpọ́nlé àwọn àáfà orí ìlú ni máa ń jẹ́ fọmọ tó tí ọ̀bà gbádùn tọ́pìkì tí mo fún gbà náà ni pé àpọ́nlé àwọn àáfà orí ìlú ni wọ́n ṣe kí ni máa ń jẹ́ fọmọ tó tí ọ̀bà gbádùn táwọn àáfà bá para wọn lé kálukú mọ kọ́dírù ara ẹ̀ tó ti bẹ́ẹ̀ kálukú wọn sí kí ni o wọn mọ kọ́dírù ara wọn mọ òṣùwọ̀n ara wọn kálukú mọ òdiwọ̀n ara wọn. baba ní Mahad rahimahullah ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa làwọn máa ń tẹ̀lé kílẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ẹ̀kọ́ náà ní pé gbogbo èèyàn àfa yìí ìtẹ́ríba afẹ́ni tó bá járáǹkì rẹ̀ tí ẹ bá járáǹkì rẹ̀ àwọn ọmọ kẹ́ wá òòjù báyìí lọ so ẹ̀kọ́ náà ló jẹ́ wípé gbogbo èèyàn pátá nígbà máa ṣe kí ni o la máa pálí so gbogbo àwọn tí a bá ti jẹ́ irú òdìdìrín àwọn látúndí sàlìmánù kìnnìkan yìí ọlọ́fà wà lásòrí ara rẹ̀ so níjọ́ tí a ń sọ̀tàkì náà ó rí níjọ́ náà ẹ̀yìn tẹ́ bá gbá ní ọba búlọ́ọ̀kì ẹ̀jẹ̀ òpònú abúnúbọ̀ ẹ̀ ọ̀gbọ̀dọ̀ lọ bá àwọn àfáà rẹ̀ sọ̀rọ̀ tí a ń sọ̀tàkì náà so sí àwọn aláwọ̀ bọ́ta ni ara àbòsí Yorùbá ní àwọn èèyàn ọ̀gbẹ̀nu ló ń gbà tẹ́ alábòsí bá bẹ̀rẹ̀ tẹ́ máa fẹ́ falábòsí lé sí so bí ẹ ti máa ń kó làákà yìí lọ ní sáà kó nu sáńgó ni òòrí kọ sọ́jọ́ náà ká ìtẹ́bùlẹ̀ ń pa ẹ̀kọ́ kọ́mẹ́ntì ìtẹ́bùlẹ̀ ń pa ìkílẹ̀ ń gbọ́ wà láàsí wọ́n pàtàkì tá lórí àdàbíyà àti ìjáde fún wa so mo pọ́n ọdún ni mo fi ń ṣe kékeré tẹ́lẹ̀ yírí mo ti blọ́ọ̀kì ẹ̀ tó lọ sùn mo kọ́ dídí ti mẹ́sẹ̀jì ẹni tó dá wọlé padà ẹ má ti máa di mi lọ́wọ́ ní blọ́ọ̀kì ẹ̀ so torí ìmọ̀ráyà ti máa ka kọ́mẹ́ntì nǹkan mọ́ blọ́ọ̀kì ẹ̀ so ẹni ẹ jáde nígbà náà ló sọ ní wá sọ pé àpọ́nlé àwọn àlùfáà orí ikú ní fọ́mà tí ọgbà náà máa kí tí ọgbà náà tí àbá wọn bá sọ pé àbá wa so ṣé Ádámù ọ̀pọ̀ wọn ní àràfíkà rí láyé ìgbẹ̀rún mo fi sọ wallahi ọ̀pọ̀ wọn rí so bàbá má dọ̀ tẹ́tí àṣẹ wájú so rahimahullah ṣé Ádámù náà sì mà bẹ́ẹ̀ wọ́n sì má òdiwọ̀n ibi tí kálukú ara wọn ma kọ́nà bá ní kẹ́ gbogbo wọn so lórí ọ̀rọ̀ Mahad nínú tí àwọn Morkaz wọ́n bọ́ sórí fọ́tò Mahad torí wọ́n tó bá ń dá sọ̀rọ̀ tó bá mọ̀ gbogbo ẹni bẹ lórí fóònù gbogbo wọ́n lọ kọ́ bẹ́ẹ̀ yìí pé Morkaz ufudi kàgbógi wọ́n á gbé Mahad bẹ́ẹ̀ ṣé Mahad jẹ́ Morkaz ni àní kílẹ̀ ń gbọ́ wá sí kílẹ̀ ń gbọ́ wá sí wọ́n á tún lọ mú kíní kẹjáde pé ntí bàbá Mahad ká ní o níjọ́ tí Mahad ń ṣe 30 years anniversary ẹ táìpù nǹkan lórí WhatsApp sí ẹ̀rọ pa kúrì ní ẹ táìpù nǹkan and ìtẹ́ tó ń bẹ́ẹ̀ gan kí ló ní í ṣe pẹ̀lú pé Mahad ọ̀tọ̀dá lẹ́yìn tíra aṣọ Ádámù al-Islam fi Nàìjíríà ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni o akálàsì mo léyìn ò lè sọ tàbí onítàn mọ́ èmi kọ́kọ́ fẹ́ sàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kí n tó sọ ìdí tẹ́ fi ń wọ́ àmàrà inú bẹ̀ ní page 178 lọ́dọ̀ tèmi tó ti rí ẹ̀ ní page 178 lọ́dọ̀ tèmi wọ́n ní Allahu lana ta'sis Morkaz ta'lim al-Arobiy al-Islami fi Agege 1952 so wọ́n ní àwọn dá Morkaz Agege ilẹ̀ ní 1952 so wọ́n wá ní Morkaz Agege yóò fagayyaro majra ta'lim ila al-uslub al-hadith òun ló chẹ́ǹjì bá a ṣe kẹ́kọ̀ọ́
sí modern one kájókòó lórí àga fi bìláàdì Yorùbá ní ilẹ̀ Yorùbá wọ́n ní ajé yìí pé 1952 yẹn làkọ́kọ́ gẹ́gẹ́ bí tíṣà Adamu kọ́ bí pé Morkaz Agége ló ti ń di ìlànà ìkẹ́kọ̀ọ́ sí ti ìgbàlódé nínú ọ̀tẹ̀ yìí kò rí bẹ́ẹ̀. Ìtànfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún wa pé àkọ́kọ́ ilé ẹ̀kọ́ táwa mọ̀ ẹlòmíì lè bọ́ta kó ní ó tún kù mí o Karachi nìbàdàn bíi wọ́n dálẹ̀ 1945 bó o ní 1952 ó sì kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ Karachi ní àkọ́kọ́ ilé ẹ̀kọ́ táwa mọ̀ ẹni pé ìṣọ́ pé gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n dá mílẹ̀ ṣáájú rẹ̀ táwa ọ̀nà tẹ̀yẹ̀ ń kọ́ but déètì tí ṣọ́ọ́dá mú kọ yìí sínú tíra bíi 52 ó fi hàn pé Karachi sì kú ṣáájú wọn ní 1945 ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ilé Karachi ń bẹ dísìn àwọn ọmọ kí ó ń bẹ́ẹ̀ àwọn àfáà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ìtàn tó bá dojúrú bóyá ara nǹkan tí àwọn ayédè ń kà ní ti ń jẹ́ kí apá wọn fẹ́ máa ṣe báyìí pé àwọn làwọn gbé nǹkan báyìí wá so 1945 òní wọ́n dá Karachi nílẹ̀ ní odò ọba àbí gbóná ní so odò ọba ní Ìbàdàn bíi ìbẹ̀rẹ̀ wà so skul tó wà lẹ́gbẹ̀ẹ́ la wọ́n pè ní fídì lóru ìbẹ̀ láti máa lọ fẹ́ràn kan gbà kéke so ẹnúrú Islamiyya fídì lóru àwọn fẹ́ràn kẹwà jẹ so àwa nílẹ̀ Yorùbá àtàwọn kẹbí tí wọ́n sọ wọ́n wá ní wàmí ní hadhal Morkaz láti inú Morkaz yóò Agége yóò ìpìtàbàsà Mahadul Arobiy àkọ́kọ́ pé túbísà Mahadul Arobiy wọ́n níbẹ̀ ni wọ́n ti wá fa Mahadul Arobiy jáde lil hajj fún Alhaji Murtado Abdulsalam fi Ìbàdàn sana 1957 ntí wọ́n kọ́ bẹ́ẹ̀ ni so ní page 178 ẹ rí pé pẹ̀lú tí bàbá wa ṣe Adam rahimahullah kọlọ̀mbà ní kẹwọn pẹ̀lú tí a sọ ń bì wọ́n ní wọ́n dá Mahadul lẹ́yìn 1957 pé Mahadul sì ni wọ́n tí ẹ bá sọ yí pé wọ́n extract ẹ̀ látara Morkaz nínú tíra al-Islam fi Nàìjíríà bàbá sọ bá tàbí wà lọ wò ó nínú ìgbà tí Morkaz ń ṣe al-Eid al-Arba'in tí wọ́n ń ṣe ayẹyẹ 40 years àpilẹ̀kọ bàbá wa ní máa ìdẹ́yìn Morkaz ń gbé káàkiri ti 30 years ṣe bá pilẹ̀kọ èèyàn ẹnìkan sì wà tápẹ̀sọ ní WhatsApp ọkọ̀ lárọ́ abẹ́ so wọ́n akọ ọ̀rọ̀ ọkọ̀ lárọ́ àpé bí àbáyọ sọ́nà ọ yẹ kó mú ní sáàsì yíyàwó ìdẹ́mi ń sọ yìí nínú magazine yìí lọ́wọ́ ọ̀rọ̀ bàbá Mahadul wà bẹ́ẹ̀ ntí wọ́n yìí sọ kò sí ní magazine tí a ẹ̀ńtà kìíní kan lára òwúrò ní ogún ẹ̀sùn ogún àìwò so nínú al-Eid al-Arba'in ala ta'sisi Morkaz Ta'lim al-Arabi al-Islami Agége Nàìjíríà fi suwari wa sutur òní níbẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá sọ wọ́n ní thumma inú tíra yìí náà lọ́wọ́ àbẹ́ ọ tahaddatha lè fún wọn sọ pé tí àtẹ bá mú lọ́rùn náà láti ṣe pàtàkì fún yín thumma tahaddatha mudirul Mahadul Arobiy an-Najiri al-Sheikh Muhammad Murtado Abdulsalam fi fadl Azhar wọ́n ní bàbá ń sọ nípa ọlá Azhari Cairo kọ́ ìlànà hálù nìyẹn lẹ́yìn tí ń sọ yí pé innana nahtarimu al-Azhar wa ulama al-Azhar bàbá ní a máa ń pọ́n Cairo lé Egypt a máa ń pọ́n lé àtàwọn àfáàbẹ̀ lé àmúrọ̀ ẹni torí nǹkan méjì ìfìnẹ́ẹ̀ni awwaluhuma tó wá sí wọ́n pé awwalihima àkọ́kọ́ méjèèjì yẹn òun náà ni wípé لأننا درسنا الفقه والنحو وعلوم البلاغة والمنطق من كتب ألفها علماء الأزهر torí pé àti náà wọ àti fíkì wọ akọ́ ẹ̀kọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà Azhari tí wọ́n ṣe tíà tọ́jú pé àwọn náà ní tíà ta
kankan yẹn níbẹ̀ so ti báyìí wàtúbẹ̀ àti àdìyí lìkútù fi Misr tí wọ́n sì tẹ̀tí àìní lu Misra wà minha intasharat ila al-alam wa ila Nàìjíríà àwọn láti bẹ̀rù ti fọ́kà àkúrí ayé tó fi dé Nàìjíríà náà thaniyan ẹlẹ́ẹ̀kejì tá a fi ń pàṣẹ àrílé ọ̀rọ̀ bàbá náà tó wà nù ilé al-ilm al-arba'ina Morkaz Agége òní pé lamma aradna taghyira manhaj al-qadim ila manhaj al-hadith bàbá nígbà tá a fẹ́ change old method tá a fi ń kẹ́kọ̀ọ́ a fẹ́ change ẹ̀ sí al-manhaj al-hadith a fẹ́ change ẹ̀ sí modern method ìwọ tí eré ẹ bá pé máa gbọ́rọ̀ mọ́ ká máa sún papọ̀ mọ́ àlàyé ló ṣe tó kíá mọ́ ká máa sún papọ̀ mọ́ fídíò tí mo ṣe àlànà nígbàtí bàbá wa ṣàbùrù wa kò sọ wípé wọ́n bí Mahadul Arobiy sáwọn lọ́wọ́ ni that is àwọn ti kéwú lọ́dọ̀ bàbá wọn nílé kéwú lé láwọn ké lọ́dọ̀ bàbá táwọn ti kéwú ṣàbùrù wa kò sì kọ́ ní àkọ́kọ́ ọmọ kéwú wọ́n bá àwọn èèyàn náà bẹ́ẹ̀ tí wọ́n kéwú lọ́dọ̀ bàbá tó bá di jọ́ọ̀tàn ẹ̀ mọ̀ gbogbo ọmọ kódà àwa mẹ́rin káàdì méjì tọ́jà pé amọ̀gá lágbájá wọ́n ní wọ́n sí ní ọ ṣàbùrù wa tí àbá náà sì mọ wọn lé kó tó báwọn ní ẹsàláìsì pé inú àwọn àfa àwọn ní ọ̀dọ̀ bàbá ni wọ́n jẹ́ rahimahumullahu jami'an so tí ẹ ti kí ó kódà ṣàbùrù wa bí sọ́fẹ́ mi báyìí èmi tí mo dókòó tí mo bí wọ́n ní ìrìn tí wọ́n ní àwọn ò mọ̀ wípé wọ́n ó tún fi àwọn bẹ̀rẹ̀ máa dùn gan torí àwọn ti kí ó lọ́dọ̀ bàbá yẹn jú àwọn ti ń káàkiri àwọn ti ń tẹ̀lé wọn ṣùgbọ́n nígbà tí ọmọ tí wọ́n ọ̀kọ́ rí àwọn ọmọ wẹrẹ ní ẹ̀sàgbẹ́ ní Canada náà ẹ̀yìn yìí ọ̀yà ẹ̀bẹ̀ kan já dọ̀bẹ̀rẹ̀ tó ní mọ́dá wọ̀nyí so bàbá wa sọ pé nígbà tá a fẹ́ change ẹ̀ mò ń ṣe mọ̀ kọ́rọ́ náà láàrin ìtàn méjèèjì ni o wọ́n ní wà alimna àwa mọ̀ yìí pé anna akhana wa shaykhana pé ọmọ ìyá wa àáfà wa Adam Abdullahi Al-Alori qad akhadha hadha al-manhaj wa jarrabahu wà nẹ́jà àfihì a rí pé òun ti gba sílábọ̀sì yẹn ní Asia rí ọ̀dẹ̀ ti tẹ́sì ẹ̀ ọ̀dẹ̀ ti ṣe kí ni ó ti yege ó ti páàsì bẹ́ẹ̀ títí bẹ́ẹ̀ wà láìsá àbá ní wà nẹ́jà àfihì wà láìsá fi qudratina fi dhalika al-waqt àbá ní kò sínú agbára tí a ń gbà náà adh-dhahabu ila Misra linakhudha hadha al-manhaj min al-Azhar so kálọ̀ gba manhaj yìí ní Azhar rí àṣíkí ní o àlágbára rẹ̀ ní ìgbà náà so bàbá ní ìlànà pé ìtàfáìnà ìbìnìkọ́ ìyí àwọn àgbà tí tó pẹ̀lú pé ká mẹ́tì ṣe Adam wọlé tìbáṣù mínú ìtìbáṣù ti ń dàrú mọ́ lọ́wọ́ ẹ̀ o náà káwá táàpù lọ́dọ̀ rẹ̀ yìí pé ókè ó lẹ́sẹ̀ ń ṣe báyìí tàwíìdù ókè ó náà ṣe mọ́nájú wo ní ẹ fún yín ọdún mélòó láwọn ọmọ fi kọ èyí kẹ̀kẹ́ kágbà sílábọ̀ọ̀sì só ti di fáríì bàbá ní wà kátàbà Allahu lana an-najah kama kátàbà lahu ọlọ́run wá ní ayege gẹ́gẹ́ bọ́lọ́run ní sí ní kò ní òyege walhamdulillah so àwọn adúgbò fọlọ́ ń rò pé tí èèyàn bá létí tó bá kọ́ gbọ́n tí mo sọ yìí yóò rí pé ọ̀rọ̀ tí wà ń bí ọ̀rọ̀ tí a bá sọ yìí ìtẹ̀yìn ò tí ìdàrú báyìí o kí ni wọ́n lọ gbà syllabus ọ̀tọ̀ ni kẹ́ni kọ́ wọn sọ pé wọ́n dá nǹkan lẹ̀ Agége lọ́ba wọn dálẹ̀ àbí branch mẹ́tẹ́pìn branch ní kódà ìsọ ọ̀rọ̀ jáde ó ní ká mọ̀ yìí pé olódò lẹ́yìn tí bá ń sọ bẹ́ẹ̀ tí wọ́n bá pè nǹkan fárí ibì kan akẹ́tùn ibì kan branch ibì kan mo fẹ́ dá sùkúù lẹ̀ mo nílẹ̀ tó ti bẹ́ẹ̀ mo ti kọ́ bíúdì àbí òtí ẹ̀ tí ì kọ́ mo ní mo fẹ́ dá sùkúù lẹ̀ mo wá lọ bẹ́ẹ̀ tọ́ sáájú mi ipe ẹ̀dá kan kòrìkúlọ̀mù wo lẹ̀ lò irú kí náà yẹn ṣáájú wa láti lọ gbà wọn lọ́dọ̀ rẹ̀ ẹni yẹn náà wá ṣe dáadáa gẹ́gẹ́ bí ṣọ́ra mi ṣe dáadáa ṣọ́ọ̀bù wa kò sọ fún wọn ní ṣọ́ra mi ṣe dáadáa pọ̀ sí bàbá wa ní Mahadul gbogbo tí ẹ bá níbi tí ogun ní o fi jẹ́ ìrọ̀rùn mo ṣe tán láti ṣe nígbà táníyàn wọn dá rahimahullah kọ́lọ́mà nìkan méjèèjì so ìyẹn ni ọfàntí kìí sí sáwọn nìkan bàbá tó lọ bá àbá wa Karachi náà
wọ́n lọ bá àbá wa Harashi tí wọ́n ní madrasa Harashi táwọn wà Ìbàdàn rahimahullah ọlọ́gbàníkà àbá náà nínú àwọn àfà àtọ́ yẹn tí sàdámù gẹ́mẹ̀ yìí pé sàdámù gẹ́mẹ̀ kí Ìbàdàn àpáta ni nínú mọ̀ òkè mímọ́ ní Ìbàdàn bàbá Harashi yanjú rahimahullah. So bàbá wa Mahadul à ń bọ̀ ń bí àwọn ọ̀rọ̀ bọ̀ àṣọ̀tàn lónìí àkàfẹ́ à ń kílẹ̀ ọ̀rọ̀ ni so tá a bá dákẹ́ bí ẹ̀sìn kọ́ wa ni ẹ̀sìn lágbájúmọ́ ní Mahadul Arobiy kẹ́nìkan máa pàpè mọ́ra pé kí ni ọlọ́mọdé àwọn òkú sábẹ́ o ọlọ́mọdé àwọn òkú sábẹ́ o láìláì so wọ́n á gba mẹ́níhàjù yẹn nínú ìtàtọ̀dárù bí ní ìsìn yóò bá léyìn mara ọbí alára 1957 nínú tẹ̀tíṣẹ́ Abdul Wahab sọ wọ́n ní ẹni tó bá pè 1957 ọ̀rọ̀rọ̀ sọ wọ́n ní ẹni bá sì pè 1958 ọ̀rọ̀rọ̀ sọ ṣùgbọ́n 1958 gẹ́gẹ́ làwọn bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní Mahadul Arobiy ní February 1958 ó yà pé ó di nǹkan méjì tí ó kọ̀rẹ́tì níbí bàbá ní 1957 ni àwọn ń sa ọmọ kí ni kò tí ì di tí ó di ẹ̀kọ́ wọ́n ń sa ọmọ kí pé táwọn lọ sí wáàsí níbi kan àwọn ọmọ pé àti fẹ́ dálé kí ó gbàlódé lẹ́ o àti fẹ́ dálé kí ó gbàlódé lẹ́ o ìtumọ̀ kí á sa ọmọ kí ni tó yàtọ̀ sáwọn àwọn táwọn kẹ́kọ̀ọ́ lé pé àwọn ọmọ yẹn máa dúkò lórí àga wọ́n máa dúkò ṣùgbọ́n mẹ́tọ́ọ̀dù ni ò tí ìmọ̀ bí wọ́n ti ṣe nígbà bá dúkò lórí àga ike wà dá kọ́dà àwọn èèyàn kọ́ kódà nínú ìmọ̀ tó náà ṣe fún bàbá wa ní Mahadul Arobiy and Nigeria inú táwọn gbọ́ nínú ta táwọn tí wọ́n sì làzámà wọn tí wọ́n sì sọ pé gbogbo tí àti ìbá ti gbọ́dọ̀ wà báyìí wọ́n ń kà fún ọlọ́ni èèmọ̀ gẹ́gẹ́ ẹ béèrè lọ́wọ́ ẹni tí ẹ rán wá tí sàdámù ní kó wá fún bàbá lọ bàbá gbà ní tíjà ni o èèyàn gba staff ọwọ́ fẹ́ di wàhálà wọn sanwó oṣù rẹ̀ gbogbo olùkọ́ òkè sáwọn ni wọ́n mọ̀ dá kíláàsì wọ̀ ni àwọn náà wọ́n wọ kíláàsì ilé wọ́n wọ kíláàsì ilé alẹ́ àtàmà kú ṣe èèyàn máa ta nínú yìí tó dá skul lẹ̀ tó wá jẹ́ pé olùkọ́ tó gbà wọ́n sọ fún àjọ dálẹ̀ ni wọ́n gbọ́ olùkọ́ sí olódò lẹ́nu tó dá skul lẹ̀ ni àgbà afá àti ti ń kọ́ ọmọ tíṣà bọ̀ àbùgán láwọn ti yanjú èmi fẹ́ sọ́jú bá ń lọ labalábẹ́ mo sí àwọn kan sínú torí àsìkò ọ̀run tí ì dùn mo sí àwọn kan sínú kí lọ́rọ̀ tó wà láàrin bàbá wa ní Mahadul ní tí mo bá sọ mo ní evidence lọ́wọ́ ní o evidence ìntọ́jẹ́ rìkọ̀dẹ́ táàní tí ìgbéjáde ìntọ́jẹ́ ti sọ́ọ̀tù lásán táàní tí ìgbéjáde wà torí ń pọ̀ àbí nǹkan ní lọ wa ẹ má dojú tàn mí sí àwọn ṣàbùwà àbùwà gbàṣàdá agége àbúkọ̀ ọ̀gbà ṣàbùwà àbùwà gbàṣàdá agége o wọ́n fẹ́nu ara wọn sọ fún mi kì í ṣe ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n pé mo bí wọ́n léèrè direct ní ẹtí wọ́n béèrè béèrè mọ́ wà mo bí wọ́n léèrè direct bàbá wọn ní sàdá akéde ní gbẹ lọ́wọ́ yín kì í sọ̀rọ̀ náà délé mi ti bí wọn agbọ́rú mú ọ̀bá yìí pé wọ́n ní sàdá akéde bàbá àti wa ṣé Abdul Wahab Bayo Ahmad kọ́lọ̀ ń bá ní sí àlékún ẹ̀mí kíkọ́ àtàlàfẹ́ ara fún wa wọ́n ní èmi ò ní sáàdá àgègè lọ o bí àbá ìsọ́jọ́ náà èmi ò èmi sáàdá àgègè lọ o ibù lẹ́yìn ti wá rí ti ẹ̀rí ibi tí wọn ò sì fi ní lọ́wọ́ bó bẹ́ ṣe kún bó ṣe pa bó ṣe ṣe ẹnu àwọn àgbàlagbà náà lẹ́yìn ti gbọ́ ṣùgbọ́n wà láwọn sọ fáwọn èmi tí sọ mo fẹ́ lé ọ̀rọ̀ yẹn lẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n yín sọ bẹ́ẹ̀ ní màkà nǹkan yẹn dá mọ́ṣíkìlà alẹ́ láàrin bàbá wa lágége àti bàbá wa ní Mahadul ọdún tí ẹ sì parí rẹ̀ sí Abdul Wahab sọ tí ọ̀rọ̀ yẹn padà parí tí àbálágége padà wà bá wọn torí pé bàbá wa Mahadul wọn máa ń tẹ̀ láde wọn àwọn ọmọ ẹ̀ ilé kí o ti wá ti ní kíláàsì tó dẹ́gbàsókè díẹ̀ àwọn tó wá kọ́ yìí àwọn táwọn ń pè lọ́mọ ń jọ́ náà lọ́hùn champion ni wọ́n àwọn bàbá wa táwọn dákọ̀ ní wọn àwọn Abdul Wahab rahimahullah nígbà náà ni mò ń sọ náà okun ti bí wọ́n ti lè jọmọ fún àwọn bàbá tó àwọn tí wọ́n ti ṣe é mú yẹn gẹ̀ táwọn gẹ́gẹ́ ti ń kọ́ bàbá láwọn ti ń kọ́ yẹn
wọ́n ti ń kọ́ ẹ̀ nílé kí lọ́dọ̀ bàbá gẹ̀ẹ́gẹ́ ní nígbà tí mo ti fi dá madrasa lẹ́ àwọn náà ti ń gbájú pé yẹn pé lọ́mọ tẹ́tíà tẹ́tíà sì lágbẹ́já bàbá má dọ̀ ọ̀jọ̀gbọ́n ní wọn kí wọ́n tó lè máa fi ṣàbùrù wàhálù ṣàṣojú pé má lọ sójú mi nìkan wọn ò lé ọ́nìdẹ̀ ní sẹ́láyé wọ́n sì fi ìjọjọ́gbọ́n yẹn hàn pé àwọn arábìnrin ní ọ̀dà náà káwò sí wọn tó kó wọ́ta kí wọ́n wá ságége kí wọ́n wá gbọ́ ẹ̀kọ́ bí oṣù mélòó kan kí wọ́n bá wọn ṣẹ̀sáàmù káwọn òfin bàbá wọn wá lù abẹ́lẹ̀ pé lẹ́yìn ìgbà tí a ti yege tẹ́fà ṣáádà wo ni wọ́n wà gbà àwọn arábìnrin rárá ọ̀dọ̀ rẹ náà ni wọ́n ti gba ṣáádà ìdàbà tó torí mi mọ̀ fáwọn nǹkan mi o ṣùgbọ́n nígbà tí wọ́n ó dé tán lọ́wọ́ di pé wọ́n fẹ́ gba ṣáádà pé ẹ gba ṣáádà ní àbá ọyá ẹ máa bọ̀ lé èmi mọ̀ kọ́ yín kí wọ́n ò dúró gbà ṣáàbù àbò dúró gbà wallahi bàbá sọ fún mi pé wà ní àwọn ọgbà ṣáádà àdìgbò sí lọ́wọ́ àwọn ṣáádà má dùn níbẹ̀ lọ́wọ́ àwọn ṣáádà má dùn tí sì ń bẹ náà ní pé kẹ́yìn ló lè bà ní ṣáádà wọn ẹ̀kọ́ nǹkan bàbá sì ní ẹ̀sáàmù táwọn ń ṣe lágége àwọn alájọ́rọ́ fún mùsọ́fà àwọn làwọn ńlá gbogbo wọn bàbá ló ṣe fọ́ọ̀sì tí ṣáádà mọ̀ sí fi sọ̀rọ̀ ní àwọn ọmọ akẹ́ àbá àṣàlẹ̀ ọ̀ṣun tó gbé yín abẹ́ ẹ̀gbọ̀tán débẹ̀ bọ́lá wọn ṣe ṣe bàbá ọlọ́run sọ àwọn ẹgbẹ́ tó fún un síbẹ̀ yìí náà rí fídíò tí mo ṣí àlànà ẹwọ́ lọ́dọ́ bó ṣe dúró náà tí wà bá ń bínú gan lábàgbọ́n tó àwọn dúró sí tí àtọ́wẹ́ tó ga bí àwọn ọmọ bínú wọn máa tó lárọ́ wá ní àfisọ̀ ọ̀lọ́lá so ìjẹba mo sọ pé àwọ̀ òlé sọ̀tàn ṣùgbọ́n ìta ní pẹ̀lú báyé ṣe dì tá àti gbàlẹ́ àwọn àgbàlagbà pé kí lélẹ̀ kí ló rí báyìí so níbẹ̀ yẹn o ẹnikẹ́ni ní ọmọ máa dùn kò gbọ́dọ̀ ṣe nǹkan ọlá ṣéwù Adam rahimahullah pẹ̀lú pé wọ́n kún àfáà wa lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe tí a bá lè èèyàn ní akẹ́kọ̀ọ́ bìkà ẹni lọ́lọ́ dálẹ̀ lórí rẹ̀ má dùn lórí wọn àwọn ni wọ́n ní gbogbo nǹkan tí wọ́n lò àwọn ẹni tẹ̀sí ń dákọ̀ yìí náà bàbá wa sọ́kùsù Sulaiman Raji yìí oṣù kan ní àlò Ìbàdàn kí wọ́n tó lọ kí sáramọ̀ tó wá kún àwọn olùkọ́ mìíràn sí wọ́n sì kò sẹ́ńtì pàmò àdó ọ̀sánwó rẹ̀ mo sì lẹ́nu tó ní àbúmọ́ àdúgbò náà sọ́wọ́n pé mo gbọ́ olùkọ́ mọ́ sanwó rẹ̀ nìkan aláṣọ bá àjọ dálẹ̀ wọ́n gba stáàfù wọ́n sì sanwó rẹ̀ kódà agbọ́nú tẹ̀pẹ́ kí àbò tó sanwó àwọn stáàfù míì tí wọ́n jẹ́ ọmọ tó wọn tí wọ́n jọ ń kọ́ wọn papọ̀ tí wọ́n jọ ń kọ́ àwọn èèyàn papọ̀ owó àwọn ará Agége ní bàbá kọ́kọ́ máa ń san látara pé bàbá wa máa dùn wọ́n máa ń kọ́ àlejò ilé wọ́n máa ń bẹ̀rù àmánà ìnáàdù náà. On discharge. On discharge. Kọ́mọ́ discharge kọjọ iná so ti ń charge àhàjọ o so ọgbọ́dọ̀ kó so ti ń charge padà kọ́mọ́ discharge o so ìyẹn ni pé wọ́n kó sí èyí á máa gba staff dáná ẹ̀yin náà ẹ̀kọ́ ọ̀rọ̀ náà rẹ̀ mọ̀dá sùkúù lẹ̀ mọ̀dá staff kí staff wa máa kílẹ̀mù pé èmi àtòmìnàjọ dálẹ̀ alihada máa kú so nínú nasibu sọba tí ṣe Adam wọ́n sọ bẹ́yìn pé wọ́n ti ń kàwọn àfáà lọ wọ́n wá ní wànájà àhíran alhaji murtado abdulsalam fi máa hadi yìí ní máa dù rẹ̀ inú àdàmọ́ta mọ́ṣẹ́ Adam tó wájẹ́ pọ́ àwọn ẹni nǹkan àwọn ẹni fíkírà wọ́n sọ pé fi máa hadi náà kí ṣe Adam nìkan ìní wọn kún wọn lọ́wọ́ bàbá àràṣí náà kún wọn lọ́wọ́ ìyẹn báwọn tó wá jẹ pé ìsìláhù ẹ̀yìn Morkaz ti pé anybody tó bá ilé sáádé èèyàn lórí kọ́ báyàn kọ́ ọmọ níbẹ̀rẹ̀ pé tẹ́jọ kọ́ ọmọ tí èsì pé bàbá má dùn mọ́ àwọn iṣẹ́ tí bàbá ọgbà kẹ́ni ará àtàkọ́ káwọn aṣẹ́ kan ẹ̀tọ́ mi bàbá ò ní kíkọ́ sẹ́yìn kẹ́kẹ́ kọ́kọ́ àwọn aṣẹ́ pé ìjọsìn èèyàn kò bá ń kọ́ àwọn ọmọ tí wọ́n bàbá dà wọn lórí inú rẹ̀ ní fíkì wà àbí ìgbà àgbọ́yé ẹ̀sìn tí máa dùn bá tayọ níbi àgbọ́yé ẹ̀sìn ó nídìí sọ̀nà ikú fàákọ̀sọ́ nírù náà fàfókínà Sọ̀nà ikú fàákọ̀sọ́ nírù náà fàfókínà
bí bàbá ṣe rí ní ṣẹ̀ríà lọ́lọ́run ti kó àwọn bàbá wa Mahadul mutamassikun bil kitabi wa sunnah wọ́n gbá súnà wọn ni súnà nàbí wọ́n dì mọ́ra báyìí ni ló fi jẹ́ pé Mahadul di súnà mọ́ ni gbogbo ẹni tí ọ̀rọ̀ wa pé àwọn ará rẹ̀ sọ pé wàláì ilé kí ọba wà ní tòlótò tó bá ní nǹkan kan náà gbẹ̀ni àwọn tó bá ti dúró lórí kìtàbà àti súnà nǹkan kan náà gbẹ̀ni àwọn tí ọba ti dúró ń bẹ̀ má káwà kúnra rẹ̀ àìsára rẹ̀ àmọ́ rí o àwọn ọmọ rí o ìyẹn ni wàhálà ti ń ṣẹlẹ̀ à ń bọ̀ ń bẹ̀ ẹ jẹ́ máa kílíà rẹ̀ bọ̀ díẹ̀díẹ̀ bí bàbá ṣe rí nù rahimahullah Sheikh Abdul Wahab Bayo Ahmad bàbá dáadáa kí ní orí ẹ̀kẹ́ báyìí ní ọmọdé bá fà mú rí bí àbá sí wà oòrùn wọn ọ̀gbà ṣàdá àgégi wà láì wọn ọ̀gbà ẹ̀rí pé ní lọ́rọ̀ tí a ń sọ wọ́n sọ ọ́nù lọ́rọ̀ fídíò pé gbogbo ẹ tí bá ń sọ bá ń pé àádá ìfìtìrọ́ ń wákẹ́lẹ̀ wọ̀ ní jáàlù bí tààrí àdáparọ́ ní ẹni but mo ojú lẹ́yìn Yorùbá kí àdáparọ́ ní ẹni yẹn sáláìmọ̀ kan nípa àtàn tó bá pè má bìrì fárí fún Agége so ìtura àwọn ilé Yorùbá sì sọ ṣùgbọ́n náà bí kà ní lónìí tí lẹ́ẹ̀mọ́ yìí o ṣùgbọ́n náà bí kà òun so kódà àti ní fídíò kan rí tẹ́nìkan náà ará Agége náà sọ pé àwọn Mahadul wọn máa ń wá ogun àwọn àfá àwọn àkọ́kọ́ wọn wá inú wọn ni àdíyàtùlà inú ńgbà mọ́ lọ́rọ̀ sí àdíyà fídíò eléyìn bẹ lórí fóònù ní ogun rìkọ́ọ̀dù ẹ̀lẹ́ èmi àti mùdírù àwọn bí kán lájọ lọ bàbá wa ṣe àdíyàtùlà ìṣàwùlà wọ́n ní wọn tẹ Morkaz lọ kẹ́kọ̀ọ́ rí láyé kí ló dé tẹ wọ́n wá yẹn kọ́ra mùdírù Morkaz gẹ́gẹ́ wọ́n sọ̀rọ̀ wọn láṣẹ àdíyà ní wàlẹ́ àwọn ọ̀tẹ Morkaz rí láyé lọ kẹ́kọ̀ọ́ fídíò yóò bẹ náà wọ́n ní torí yọ́rọ̀ àgbàwẹ́lẹ́ àgbàwẹ́lẹ́ tí mo kọ́ lọ ayábà fún ẹ̀rì ṣẹ́rọ̀mù sí padà wà ṣàtúnṣe láàrin àwọn àti bàbá tó jẹ́ pé àárín wọn yìí sí padà bàjẹ́ mọ́ bí ìkẹ́kọ̀ọ́ òní ṣẹlẹ̀ mọ́ wọ́n ní mi ò ní káwọn táwọn tẹ̀lé àwọn ẹṣẹ́ òbí wà káwọn lọ mọ́ ẹ̀lẹ́ akọ lọ níbi ẹgbẹ́ mọ́ akọ lọ ṣùgbọ́n jazakallahu khairan tí wá rí ìtàdí mọ́kànlá kílẹ̀ abala bẹ̀ díẹ̀ bàbá gba stáàfù ni o èyí sí gba stáàfù kọ̀dọ́rà wọ́n sanwó oṣù tó ti yé báyìí wọ́n dálé kí ó lè àwọn nìkan kan wọ́n wọ ọgbọ̀ class ìmọ̀ bàbá Mahad gbogbo àwọn tí wọ́n bá wá nù àwọn olù ìtàn tó ń bọ̀ ó tún kọ́ àwọn àtẹ̀kan o àwọn kan wá tó jẹ pé fúnra wọn ní resign kí lọ́fà tí wọ́n fi resign kéwì náà ni kéwì lọ́dọ̀ wà lálẹ́ náà Mahad ni la ilaha illallah rasulullah àti àdámọ̀ gan mọ̀ wọn ṣé wá rí ti àfáà wa ọ̀sítàṣù wa Bọ́lájí ìmọ̀ràn tí máa gbá wọn mo mọ̀ káwọn náà padà wò mí àwọn bó ti máa rògbọ́ ẹ kí n ti sọ̀rọ̀ àfáà wa ẹ̀kọ́ wa ní lóga ṣùgbọ́n láti gbà tẹ́tí ń kọ́ anáàlẹ́ wulẹ̀ tí yé ti ṣẹ̀ríà so àwọn ará Amẹ́ríkà sì rò pé ìkílẹ̀ èdè gbogbo ń tẹ́ ń sọ pé ní ti ń ṣẹlẹ̀ Morkaz tí mo di Morkaz ń sọ yìí haraka tẹ̀nìwìyà ni tẹ̀nìwìyà kí ni ìròrí mustashirik ìsìṣọ́rọ́pù lẹ́fẹ́ gbé wọlé ọ̀gá ọlọ́run ní díẹ̀ di kèfèrí ó àdúrà mínú títí ọlọ́run díẹ̀ di kèfèrí tẹ̀nìwìrù náà ní kábúsà gbé tẹ̀nìwìrù ní kásọ pé dìdìrì náà sàbẹ́ dẹ̀dẹ̀wù rẹ̀ ni wọ́n tẹ̀nìwìrù ní sáàlẹ̀ nàwárà náà kíkálukú kọ́ ọmọ bú àbá rẹ̀ tẹ̀nìwìrù ní ẹ̀ náà gbogbo àwọn tó bá fẹ́ dẹ̀sìn tí a máa ń gbé wọlé náà ni pé ẹ̀jẹ̀ reformation náà ni ẹ̀sìn òsè reform àfàwà ẹ má gbèrò rí kúkú wọlé ẹni yìí ẹ̀sìn máa rántí ibi tẹ́ ẹ ti ké ó máa dùlẹ̀ ti ké ó ẹ̀sìn bá rí ìfẹ́ ní kankan ẹ̀yà Amẹ́ríkà sí ẹwà ọmọ yín tó bá jiná lárúbáwá ẹ lọ lù ẹfọ àfàwà lẹ̀ torí bẹ́ẹ̀ fẹ́ dàkú mọ́ lára wa ẹ wà fẹ́ kọ́ máa lọ àsọ pé ọmọ náà lọ wálé ẹ lọ wẹ́lò mi ẹ̀fọ̀gá wálẹ̀ tí wọ́n mọ̀ ní àgbà dókítà ẹwọ́n ara yẹn máa ṣe tẹ̀lé wíìrù àmà sí ìyáfà àgbà ìlàlejò àtìká àṣàwò lórí kíni lórí irọ́ torí tí ẹ lọ kí ló dé ẹ máa ṣe àlè ọ̀tìrọ̀ bí fọ́tìlì gáyè
sì fi sórí ire bàbá fáàyè gbọ́ oríṣiríṣi kálukú ẹ̀kọ́ lára ilé kẹ́ ẹ lè bá a di nígbà tó ẹ di mọ̀ọ́súré ẹ̀yin góòdì ẹ tó ẹ̀kọ́ kò ní sí tẹ́ẹ̀tì ní dára ṣùgbọ́n tó ayé kúrò rí ẹnìkan àfáàrẹ̀ náà lọ́kọ́ náà wù náà lọ́kọ́ sọ́ọ̀fù náà lọ́kọ́ bàlágà náà lọ́kọ́ mántìkì náà lọ́kọ́ gbogbo ẹ̀ ìròrí ẹnìkan náà máa gbé kí o inú rẹ̀ táwọn ṣe fáwọn máa dùn ó bàbá fáàyè gbà ẹ̀yin lábọ́wọ́ ẹ wá ẹ̀yin kìnnìkẹ́ wá ẹ̀mú bẹ́ẹ̀ táwọn gángan sì ní kìkìdá mímọ̀ ní ṣé ọ̀dàmọ̀ gan sọ wọ́n ní tá a bá ń bẹ̀rù Ìbàdàn àwọn inú àwọn tá à ń bẹ̀rù ìmọ̀ Ìbàdàn la ìkànnì àfáàsàlẹ̀ Ọ̀ṣun àtẹ̀gbọ́n rẹ̀ jẹ́ ẹlòmíì wà lè wò pé wọ́n ẹ̀dùn definition of name lọ bá torí pé ilé ike wàdà bí yà gan àti gbọ́ Mahadul Azhar kó wọ́n dáhùn lẹ́yìn 1947 ṣùgbọ́n bàbá wa tó jẹ́ gbọ́n bàbá Mahad tẹ́jú bàbá àmọ́mù àti ṣé Adam ọ̀rẹ́ jọ ni wọ́n so ìmọ̀ wọ́n bá dẹ̀dẹ̀ ní ṣé Adam ó ní káàbá náà ò tètè dúró sí mọ́ wọn wọ́n sì mọ̀ pé àtẹ̀gbọ́n àtàbúrò òkè ní tẹ́yìn ò lè forí sọ wọ́n sọ nínú fídíò ìbò yẹn náà nígbà tá a fọ àwàdà odò àfa ńlá tí wọ́n máa gbé ipò ẹ̀gbọ́n fábúrò wọ́n ní rárá òun ni olórí rábì tó ti lè kúlà náà ní gbogbo ilẹ̀ yóò bá kí àfa wọn sáré sọ wọ́n ní ibi tó bá jókòó sí tó bá lọ ṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ ibẹ̀ ní ìtumọ̀ ní o wà lẹ́sẹ̀ ọ̀rẹ́ mọ̀ ọ̀parọ́ bàbá máa dé ilé òde káàkiri wọ́n jókòó ní wọ́n máa kàtí àwọn ilé òde ẹ̀ àtòdé súnmọ́ àtòdé ìkẹ́ wọ́n ọ̀rá ìyàn lọ ni wọ́n ọ̀rá yòde wọ́n ní tó bá yẹ jókòó bí ìkẹ́ ìṣẹ́jú márùn-ún rẹ̀ ó ní ìtumọ̀ ẹ̀yin ẹ̀ ṣe sọ tíṣẹ́ Ádámù sọ níjọ́ 30 years tí wọ́n wá tí wọ́n lọ sọ̀rọ̀ kékeré ibi tá a wà ẹ̀dá tó géyàn ẹlẹ́yìn náà wà nílẹ̀ tí a ní ṣe ṣùgbọ́n ẹ̀yin ọmọ Amẹ́ríkà ọkùnrin kan Raimi Amusa àbíkí ló kọ rẹ̀ ẹ̀dá kọjá lọ lẹ́kọ̀ọ́ inú àkíyèsí ni pé tẹ́ ẹ bá fẹ́ pe àfáà láàfáà ẹ̀yìn pe àfáà tí ìbá ti ṣiṣẹ́ Ádámù ẹ̀yìn fẹ́nu àpọ̀lé pé gbogbo yín ló kó sínú kí ni ìwọ̀n fẹ́ máa sọ̀rọ̀ kó ní àfáà Sàlámì lẹ́nu ẹ̀ bàbá má gbòkè láfáà Sàlámì òun pe àfáà tí wọ́n ní àfáà Sàlámì o lè fi ṣe òkun tẹ́ bá sì fẹ́ pe àfáà ní ẹ̀rọ ní alàlámà alàlórí alìsìn kìnìkan àṣùdáni ìgbòde sáwà làfáà gbogbo ayé ni wíì sáwà gbogbo ayé kákúlà kó lẹ́kọ̀ọ́ yìí kí wọ́n fẹ́ máa pọ̀n ní kí ẹni àfáà kankan láyé níyàn wá ń ṣe àfáà Sàlámì lẹ́nu ọ̀rọ̀ márùn ní àfáà Sàlámì Raimi Amusa àbíkí ló kọ rẹ̀ wàlá ìwà àbọ̀ ni ó kéré sẹ́yìn mẹ́kọ́ gbà márùn ní àfáà Sàlámì kí lọ́ọ́ náà yín láti fi ṣẹ́kù tábà bí sàlámù ṣùgbọ́n wo ni ìwúwa àbọ̀ ká nítorí pé ẹ ti wú àbọ̀ sí bàbá àti àwọn ṣé ọ̀ Ádámù ẹni àbúlé ni wá ní wọn lọ́dọ̀ wa kì í ṣe torí kẹ̀kẹ́ ẹ̀kọ́ tí bàbá wa máa dùn kí wọ́n kọ́ wa náà ní pé gbogbo ẹ̀ńtẹ́ ẹ bá ti rí ẹ máa parí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa tí ẹ bá àfa wa Abọ́lájí ni mo ti sọ káwọn wa ayabtaguna indahum al-izza àfa wa sẹ́yìn lẹ́ ń wá ẹ mọ́ wáyé lọ bìbí ní Ọlọ́run ẹni tí àbáwá má dùn kọ́ wa ní pé ká lè sùn tọrọ tó ti yé báyìí ẹ mọ́ wáyé lọ bìbí ní Ọlọ́run tẹ̀níwìrù kankan kò sí bí ìbùsàbẹ kò sí bí ìsọkọkọsẹ à ṣé bẹ́yìn kí oṣù látùlù mú mi nínà òkè ẹ fẹ́ tọ̀wárọ̀ rẹ̀ ẹ fẹ́ tọ̀wárọ̀ kí ó ẹ̀ àti tí ó gba àwọn àfáàní tẹ́yìn gan ọkọ̀ ẹlẹ́hà nìyí ẹ̀hà lè wá bẹ́ẹ̀ ẹnìkan ní òsì mẹ́sìn ẹnìkan ní wọ́n lè ṣe ìṣòro wà ní mìíràn tẹ̀níwìrì náà nù tẹ̀níwìrì ní kábúsà bí àbí tó wáyé pé tẹ̀níwìrì tẹ́yìn bá kùn tẹ̀níwìrì lórí ibú ni ọlọ́mọdé àrí kò sì ní wọ́n máa dùn ọlọ́run sì ní jẹ́ kó fẹ́ràn sí lẹ́yìn wá ẹ̀rí bí dẹ́ gbé wọ́n kì í ṣe máa dùn tí a o àwọn òní arákà tẹ̀níwìrì lẹ́yìn o tẹ́yìn bá fẹ́ yọ ọmọ bàbá ẹni láwo ọmọ yíyàn ní ọkọ̀ gbá lójú ìyànbá káwá Kilode tó jẹ́ pé má dùn láti yẹjọ́ ẹ̀ bẹ́ẹ̀ ọ̀wà wí ẹ má dùn ní ẹ ọmọ wa ní àwàlá kọ́kọ́ kọ́ wọn àwàlá sígbà tààlẹ̀ kọ́ Kilode wí bẹ́ẹ̀ torí pé ẹ ti rí pé ayọ̀dọ̀ yín àwọn èèyàn ti mọ̀ sí ààyè tó ta kẹsìn
ajẹgbọdọ wa ń wẹ ní ìkúnra láyé oríire tó lọ́n sí fún wa ní mahad adúgbọ́dọ̀ Ọlọ́run orí pàkálùkù ẹ̀jẹ̀ àwò alihamdulilah 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 mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí n gbé látòrí bàbá wa mahad ẹ̀yìn ayé èmi o mo fẹ́ sọ orí tó lọ́n sí fún bàbá mahad àfáàtọ̀ irú rẹ̀ bá ń bẹ lára rẹ̀ kálukú náà wà mọ́ mi jáde nínú orí tó lọ́n sí fún bàbá mahad ní wípé bàbá wa ní mahad wọ́n kápá kéwkéwú náà sí kápá wọn tí a bá ti rí tọ́lọ́n báyìí so wọ́n du ọlẹ̀ ni wọ́n yìí sí ìṣó ń gbèragẹ̀dà ìyẹn jẹ́ number 1. number 2 Ọlọ́run wá fún wọn ní ẹ̀mí ìgbé tí wọ́n ń bà wọn ní Ọlọ́run lẹ́rù láyé òun lọ́mọ bóòlì gbẹ̀yìn ní tí mo ṣe lò ṣe ní dẹ̀rù ní ọ̀dọ̀ bàbá wa ní Mahadul Arobiy and Nigeria gbogbo ọmọ tọ́lọ̀ ń fún wọn pátá kò sí àṣàdánù ọmọ mẹ́ kò sí àṣàdánù ọmọ kò sí ọmọ tí wọ́n bá fún yẹn lẹ́yọ̀kan rẹ̀ alihamdulilayi Ọlọ́run sóore fún mi tí a máa ní máa ka kí ìfẹ́ máa bọ́ sọ́dọ̀ àwọn afọ́ wa nígbà tí a máa ní kí n máa ka dọ́kítọ̀ nínú kéw kò sí ní tí ó kù kì í wá sí pé wọ́n kẹ́kọ̀ọ́ wọn gboyè lásán kí ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ wọn gboyè lásán wọ́n yanjú ní kéw ẹni tó jẹ pé èdè lágbọ́wá lọ yanjú sí níbẹ̀ kò sí ìjọ lẹ́sìn tó jẹ pé ìtọ́ gba oyè rẹ̀ lórí inú mẹkáníìkì èdè lágbọ́wá ni Ọlọ́run fa ẹnu Mahadul ẹni tó jẹ pé ṣẹ̀ríà ní tiẹ̀ Ọlọ́run fa ẹnu Mahadul ẹni tó jẹ pé education ni Ọlọ́run fa ẹnu Mahadul ẹni tó jẹ pé sáyẹ́nsì ni Ọlọ́run fa ẹnu Mahadul ẹni tó jẹ wípé ẹni tó jẹ wípé àkìdá ni yes àkìdá ìgbàgbọ́ olùgbàgbọ́ olóòlè tó fi lọ́gbọ́n Ọlọ́run fàájọ ní ọmọ Mahadul àwọn máa ká lọ dr alágbẹ́já dr tamẹ́dù bóyá kí n ká díẹ̀ ìfásírù wa tí ẹjá lè fà dr nasir abdulsalam kì í ṣe dr orí ahọ́n dr tí ẹ kẹ́kọ̀ọ́ níbẹ̀ mùdírù wa kẹjẹ mùdírù inú orí tó wọ́n tó ṣe fún bàbá náà àwọn ọmọ bàbá mahad àwọn náà ìwọ̀n tó wà lẹ̀ wọ́n sì ìpínlẹ̀ ara wọn tí ò sí jà ìwọ di bí ìmú ẹ̀sọ̀ èèyàn afá àti àwọn mọ́tò àwọn òkèṣà kan wà tẹ́ẹ̀rì gbogbo ẹ̀ báyìí gbogbo wa máa ń dókòó papọ̀ ní ọ̀tọ̀lẹ́ tó jẹ́ mùdírù ilé kéwì wọ́n bá lè kéwù ọ̀tọ̀lẹ́ tó jẹ́ pé ìjókòó tẹ̀sí ìjà máa ń ṣe wọ́n mú àdúgbò àlìfà so gbogbo ọ̀dà nílé wa ọ̀tọ̀lẹ́ tó jẹ́ pé ìwọ ni principal ilé kéwù ọmọ Mahadul náà ni o ọ̀tọ̀lẹ́ tó jẹ́ pé ìwọ ni kò di ẹ̀záàmù mú máa jẹ́ coordinator ẹ̀záàmù nínú ilé kéwù bàbá wa ọmọ Mahadul ni ọ̀tọ̀lẹ́ tó jẹ́ pé ìwọ ni ó di ìdí owó mú ọmọ Mahadul ni kọ́mọ jẹ́ bí kìíní tó ọ̀tọ̀ gbogbo àwọn nǹkan yìí àwọn bàbá ni o tí ẹ wà pé kálukú tó wá lọ sàwádà kálukú tó jọ sí àfáà mélòó nínú àfáà lẹ Yorùbá lẹ́yìn tí ọmọ wọn lè ń jókòó papọ̀ tíra wọn àwọn yóò jó àwọn ìbásíwọ̀ máa ṣe tẹ̀síìrì ẹni tó tún ẹ lọ nínú ọmọ àbá yóò jókòó ọgbà pé ìwọlá ní ọmọ àṣẹ yàn ibi tẹ́mi mú lọ́ọ̀tọ̀ tí ó sì sọ́ta àpẹẹrẹ kọ́lọ̀ ń gbàṣẹ bàbá Mahadul kálukú náà bọ́ta kọ́ máa sọ orí tọ́nà bá sí pápá rẹ̀ kàáfà àti mímọ́ ń sọ òsì ní gbogbo lórí àníṣẹ́ inú ilé ìjà kò atọ́nísúná bàtà lọ́tùnlá tí ọdún kan náà máa bá wá ní gbogbo àwọn bàbá rẹ̀ àwọn bàbá wọ́n lé wọnú ilé ike kálukú dán lo gbogbo ẹ̀ kálukú dán ṣe kálukú lé ní ọ̀yá àmì kí mọ́tò ìgbélé lọlé lé ní ìgbélọlé mọ́tò ti kálukú yóò tó bọ́ bẹ́ẹ̀ yóò tó lé wà inú ilé àfáà mélòó lórí bẹ́ẹ̀ sáwọ̀ wà ní dúkọ́ ẹtí a táwọn ìbá fẹ́ ẹnu kí ẹ ti bá sọ pé ọmọ wa ní lápẹjá wọ́n àlùbáríkà lára ọmọ mi àlùbáríkà máa dùn lọ́pọ̀ ayẹkẹ bá láyé sọ̀rọ̀ pé ayẹkẹ wá sórí wò pé ẹ̀yẹ àwọn yẹn jẹ́ wa wọ́n ti dọ́gbé kí lórúkọ rẹ̀ àwọn alágbé kíríkẹ ní àlùbáríkà wà pọ̀ náà ẹ̀mú má dùn ẹ̀mú bìnrin ẹ̀mú wulẹ̀ jáde má ẹ̀mú wulẹ̀ jáde sọ̀rọ̀ má ẹ tí wọ́n máa sọ̀rọ̀ tí ẹ fi ń jà lé lórí oríire ni ọlọ́mọ sí alọ́mọ ẹnìkan ọlọ́mọ sí alọ́mọ gbogbo ayé àlùbáríkà má dùn ní yọba ń dá fún yín ọlá ìyá ọlá ìdánsá yìí wọ́n ní happiness family ìdílé tí náà yọ happiness
happiness family ni ọlọ́run sí ọlọ́run kálukọ́ kékeré àwọn alákọ̀ àwọn alákọ̀ kékeré títí wáyé pé abáyá kú tẹ̀tẹ̀ ní tí wọ́n máa jáde lórí ni ẹ̀yàn má dùkílẹ̀ ń jáde sẹ́gbẹ́ má jáde sọ̀rọ̀ gbọ̀n ẹjọ́ ọmọ bẹ̀yìn ni ẹ máa ṣe wá sí tí bàbá yín ṣe lọ ẹjọ́ ẹ má dùn ẹ máa ṣe wá tí bàbá yín ṣe lọ ìjẹ́ ní fún àwọn ará làlùbáríkà àlìfà akínápá àlìfà kọ́ọ̀sì wọ́n dá wákàtí náà lọ́dọ̀ bàbá aláwọ̀nẹ́gbọ̀n wákà ìmú náà fẹ́ dùn fún ọmọ bá dùn so àwọn ọmọ bá dùn àwọn náà lé wákà wọn ṣe bí ẹ ṣe fún àwọn bá dùn máa táàpù lẹ́jì káàkiri so wọ́n ní bọ́mọ ọlọ́jà bàtà bí ò bàtà ọmọ ọlọ́jà bàtà bí ò bàtà tó bá dalẹ̀ á kú padà sílé tó bá dalẹ̀ á kú padà sílé. bàbá aládìí ó àdúrà yín gbà. Bàbá aládìí ó àdúrà yín gbà. àwa tàtà wọ́n tún ń béèrè sí i. Àwa tàtà wọ́n tún ń béèrè sí i. Bọ́mọ ọlọ́jà bàtà bí ó bàtà tó bá dalẹ̀ á kú padà sílé. Bàbá aládìí ó àdúrà yín gbà. Àwa tàtà wọ́n tún ń béèrè sí i. àlùfáà kọ́ sí wọn lọ́nà àti dáadáa fún wa wọ́n ní bọ́mọ ọlọ́jà bàtà bí ọ̀bàtà bílẹ̀ bá sú á kú padà sílé bílẹ̀ bá sáà sùn yọ padà lé àbí bàbá rẹ̀ ó béèrè rẹ̀ ìyá rẹ̀ ó sì béèrè rẹ̀. Bàbá alájà bàtà bí ó bàtà bílẹ̀ bá ṣú á kú padà sílé. Bàbá aládìí ó àdúrà yín gbà. Àwa tàtà wá tún béèrè sí ẹ wọ́n fẹ́ sẹ́ ń jẹ́ lórí máa dùn àwa ní bàbá wọn dùn àwọn bá dùn bàbá mi àná. aládìí ó àdúrà yín gbà. àwọn èèyàn kọ́ jẹ́ ní Aládìí ó àdúrà yín gbà. àwa tàtà Wọ́n tún béèrè sí i. bọ́mọ ọlọ́jà Bàtà bí ó bàtà bílẹ̀ bá ṣú á kú padà sílé. Bàbá aládìí ó àdúrà yín gbà. Àwa tàtà wọ́n tún béèrè sí i. wọ́n ń jà àwọn tí wọ́n ń bọ̀ sọ́dọ̀ tó ń jà àbálá kẹ́kọ̀ọ́ sí kíní ká àlùbáríkà má dùn lọ́pẹ́ wọn bá dùn kílẹ̀ ń bínú sí ọmọ ọlọ́jà Bàtà bí ó bàtà bílẹ̀ bá ṣú á kú padà sílé. Bàbá aládìí ó àdúrà yín gbà. Àwa tàtà wọ́n tún béèrè sí i. so ìtẹ̀mí kọ́kọ́ nínú kí ló dídá ní jà sí àlùbáríkà ni ẹ ti tún wá kà ní àlùbáríkà tó lọ́sẹ̀ fún àmàdù èmi ọ̀sán lé kí omi o kálukú lè kọ́ ọmọ bọ́ta tí bá ti wá ń sọ àwọn ẹni tí mo fẹ́ máa ń sọ yìí ìwọ tó bá mú un tó bá jẹ kó ń jẹ́làbí lọ́mọ wọn sí jáàmà ọmọ máa dùn ní àwọn atáyé ṣe tí ẹ ń tún ayé ṣe jẹ́ ń kọ́kọ́ gbé ẹgbẹ́dì ń gbé àwọn bàbá náà ọ̀dà náà jẹ́ ń gbé ṣé o wa Abdul Wahab Bayo Ahmed tẹ́ẹ̀rí tí ẹ ń fi fídíò tí mo ti ń bó o bá tiẹ̀ mọ̀ bó o ṣe rí wọn sí wọ́n jọ fọ́ wa nẹ̀ wọ́n jà fún lórí bàbá tó yẹ pé tí wọ́n ṣe wá sí báyìí wọ́n wò ó bẹ́yẹn bá ń sọ ohun tí wọ́n lé mo sì tún sọ̀rọ̀ àlìkẹ́ mọ́kọ̀ sí tún sọ ọkàn rẹ̀ balẹ̀ ní tààràtàrà wọ́n fi máa sọ bí kó o ti máa gbà báyìí inú ṣe ọwọ́ àbọ̀ máa dùn ní bàbá wa ṣé wà díẹ̀ tún náà wọ́n bẹ́ kọ́nfẹ́rẹ́nsì lábùgá ní ìsìn bàbá wa ṣé wà díẹ̀ tún náà àwọn àgbà súnà nù bàbá wa akin ẹni tí máa dákọ̀ àwọn tí ń bẹ láyé wọ́n máa dákọ̀ àwọn tí ń bẹ láyé bàbá wa ṣé ò Ìsá Akíndélé inú orin iṣẹ́ máa dùn wọ́n ti jáde sí wọ́n tó ń jẹ́lábì bàbá wa Àgbàlágbé ní níbo wọ́n ti jáde máa dùn ṣé ò Dìkìrìláì Ṣàfí tó máa gbọ́ ẹ tí mọ̀ kẹ́kọ́ ṣé ò Dìkìrìláì Ṣàfí
níbi wọ́n ti jáde Mahadul Arobiy. Dr. Fadil Al-Imam tí a ju nǹkan lẹ́nu Ramadan tí gbogbo ẹ̀rú gbùrùgbùrùgbùrùgbùrùgbùrù Mahadul wọn ti jáde. ṣé wàá mú bí ẹyá Sùlẹ̀mánù àmú bí ẹyá bọ́bá ọgbọ́ lárúbáwá onílọ́gà kan lọ́lọ́ sí tó bá bọ́ wọn bẹ́ yá wọ́n sẹ́kì rẹ wẹ́wẹ́. àwọn bẹ́ẹ̀ nìkan tó àánú súnà kan pé àbá súnà dàgbé ẹ̀yẹ ti bọ́ta bọ́ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ yá ọmọ wo ni o àtòkè àti ìsàlẹ̀ wọn àtàrin ọmọ àdùnmíà ẹ bá nílò àwọn bẹ́ẹ̀ yá nù kíní mu bọ́ta ọba nílò rẹ̀ àwọn bẹ́ẹ̀ yá afáwọn àwọn bẹ́ẹ̀ yá àfisọ̀ òwúlò àkọlọ́ máa ṣe dáadáa fún wa ibi Kùránì àárín àdísì ẹgbẹ̀mí adábù gbogbo mọ̀ọ́sùwà àwọn tí Kùránì ti di fátíà lórí wọn lọ́wọ́ sí wọn. Dr. Abdul Alágùnfà nínú àwọn oníṣẹ́ bàbá àdùnní Dr. Baniyamin nínú àwọn oníṣẹ́ bàbá àdùnní bákan náà sọ́ọ̀sù Abdulrahman Mahadul Awwal nínú àwọn oníṣẹ́ bàbá àdùnní dókítà làwọn náà. So Sheikh Abbas Zakaria bẹ́ẹ̀ nìkan bá ní òun mọ Kùránì ìka tọ́wọ́ mọ Kùránì ìka àwọn àwọn tó ń dojú tàn wọ́n náà ń dákọ̀ Sheikh Abbas Zakaria pé wọ́n nínú àwọn jẹ́jọ wá sí Morkaz ní Sheikh Abbas Zakaria àwọn ọwọ́ 70 ọ̀rọ̀ paris 70 ní ajáde máa dùn àwọn bàbá tá à ń sọ̀rọ̀ ọmọ ẹ̀ 58 kẹ̀kẹ́ ọ̀pàpọ̀ mọ́ra wọn ní ètò ń sọ̀tẹ̀ tó ń parọ́ níbẹ̀ pàtàkì sàbẹ̀ tẹ́ ti dàrú ẹ pàtàkì sàbẹ̀ ẹ dàrú ẹ bọ́ mi tán ilé Yorùbá ẹ dàrú kí ló dé sẹ́yìn nìkan ni mí sẹ́yìn nìkan ni mí Sheikh Abbas Zakaria tẹ́ tó ẹnu àwọn èèyàn sẹ́bi tẹ̀júìdì tí ó jẹ́ kíkà kọ́ wà inú sí ọwọ́ bàbá Mahadul ni. Kàmọ́tì ẹ̀ tí wà so ọ̀pọ̀ àwọn tí mo dákọ̀ àwọn tẹ́ ẹ mọ̀ lórí social media mo dákọ̀ Nakibul Abrar ẹnu àwọn tẹ́ ẹ mọ̀ lórí social media kí n dákọ̀ àwọn ọlọ́wọ́ wẹ́rẹ́ Nakibul Abrar ẹ̀yàn ọmọ Morkaz tẹ wà ní Jordan kí n tó wọlé programu ní ìsìn torí pé Nakibul sóòtọ́ ọ̀rọ̀ ẹ̀ fúnlẹ̀ mọ́ ìkànbọ̀ta wàláì ìwà ẹlẹ́kọ̀ọ́ ni sẹ́ẹ̀sì lélẹ̀ níbo ló ti ṣépèrè tó ti bú yẹn rí ẹmú pọ̀tẹ́ gé fídíò yẹn pé ibi tó ti bú yẹn ni kálukú wá ń sọ̀rọ̀ ẹ̀sìn ní àbú yẹn ẹ wá ń fi àléébù ara ẹ fi ń gbé olójú kan ni ẹ̀kọ́ dà lára nípa ẹ̀sìn lẹ́wà jámíà ẹ á ní ẹlójú kẹtí ò rí na ẹlójú kẹtí ò rí na subhanallah ẹ̀kọ́ dà tó wá jẹ́ kí ní ìwà tọ́ọ̀gì kádàlẹ̀ kásí pé ọwọ́ yín láti bá ẹwà ní káwọ̀ jára yín láyé àgọ́ra súnà má dùn lórí o ilé ike súnà ìjẹ́lẹ̀ pàtó mọ́ra sáàmù pé ẹ̀yin nìkan ní gbígbá yín sí kíní ẹ̀tọ́ sàdàbíyà ẹbẹ́ tẹ̀ bọ́ọ̀ bẹ̀ ẹ̀ta sígbá ẹbẹ́ tẹ̀ bọ́ọ̀ bẹ̀ ẹ̀tọ́ bọ́ọ̀ náà ẹ̀tẹ́ Yorùbá ẹbẹ́ tẹ̀ bọ́ọ̀ bẹ̀ ẹ̀tọ́ ẹ̀ta sí má dùn àwọn ò ní dá yín lóhùn ẹ̀ má dùn ẹ má dẹ́ni kankan lóhùn mọ́ o. láìsàn ni ẹ ti mú lẹ́ni kọ́ni máa. ní ìdílé mọ́ tí mo mọ̀ ń sọ máa ka pòfẹ́sọ̀ mo mọ̀ pòfẹ́sọ̀ mẹ́wàá a sì jù bá ń lọ pòfẹ́sọ̀ Pẹ́lọ́yẹ nínú ọmọ Mahadul ni pòfẹ́sọ̀ Salimán nínú ọmọ Mahadul ni Kwara là ń wà so pòfẹ́sọ̀ Abdulaziz Ọládọ̀sù nínú ọmọ Mahadul ni wọ́n so báwọn prof yẹn ṣe pọ̀ lọ́nu ti bú sí lọ́sọ̀ pòfẹ́sọ̀ Abdulaziz Ọládọ̀sù nínú ọmọ Mahadul ni wọ́n ṣe wà ní UI so báwọn prof ń ṣe pọ̀ káàkiri tabatumọ́sí academic line so bá a ṣe ní wọn ta ní wọn káàkiri so bọ́ọ̀lù àwọn yòóso wá ní wọn fẹ́ máa fàmọ́ra
alájí mi dín bèlò àwọn yẹn ti ń kọ́kọ́ wọn inú product Mahadul ní à Mahadul wọn ti ké o Mahadul ọ̀rọ̀ wa Mahadul wọn ti ké o wọ́n dín bèlò ó wọn táwa dápọ̀ ẹ̀ tá a lè gbọ́ gbogbo rí èèyàn ni tá a lè gbọ́ pé polówó jálábì tá a lè gbọ́ pé nìkan tí a mọ̀ kí tí a bá ní wọ́n mọ̀ dákọ̀ ọmọ ní ìkànnì náà olórí ibú number 1 elégbé àdínní number 2 elégbé kan number 3 ẹ̀tọ́ lọ sínìkà number 4 kò sọ sínìkà náà àti wọn dákọ̀ yìí o kò sàtẹ́sọ́lẹ̀ nù wọn o bó wá ní ìpìlẹ̀ bó ní ìpìlẹ̀ àtàkẹ́tù sí ayàtọ̀ síra wọn torí pé ìpìlẹ̀ wa ní bàbá Mahadul olóní nǹkan rẹ̀ olókọ́mọ olóṣè gbogbo ẹ̀ ọgbọ̀lùkọ́ látàgége alhamdulillah ṣe alámọ̀ kún wọn lọ́wọ́ pẹ̀lú lórí àti púrọ́tì tí a lè fi kún wọn lọ́wọ́ pé bá lọ lè kéwọ́ ẹni tó dálé kéwọ́ olódò ni ṣe ẹni tó dálé kéwọ́ olódò ni kéèyàn wá kọ́ ajẹ́ pé gbogbo tó gírí nǹkan bẹ̀sìn jẹ́ ọ̀dọ́ yín ni kí ló wá dé èèyàn wá sódò ọyún kí ni ẹ̀yin lẹ́tọ̀ wa o èèyàn wá ẹ̀gbọ́n lábá tó sọ rí lábá ẹ̀ ti kó wọn jẹ gẹ̀ẹ́sì ń dalẹ̀ lọ ó gàwá sí wọ́n dalẹ̀ ń gbà wọn pa nónẹ̀ tẹni ní irọ́ ọba ó tẹni wí iná ní máa tó di katúrí sí ilẹ̀ wọ́n sì máa ń dalẹ̀ nù ó wá jẹ́ ní dúkìá ha àti ẹjọ́ wọn bá wa gbérò ní káàkiri ẹ wá gbọ́ pé Mahadul ẹ̀ẹ̀mẹ́ tẹríba ẹgbà fọ́gà yìí bọ́mọ ọlọ́jà bàtà bí ó bàtà bílẹ̀ bá ṣú àbú padà sílé bàbá láti òrà àdúrà ìgbà àwọn àtàtà wọ́n tún bẹ̀rẹ̀ sí. so ayé kẹwọn kan àdúrà bàbá Mahadul gbà ní kálukú wájà aláwọ̀ adìnnà yìí àbí aláwọ̀ yìí rí kí ni pọ́blẹ́mù kí lè fẹ́ gbà bẹ́ẹ̀ kí lè ní fẹ́ gbà ní òye mi wà láì kí lè fẹ́ gbà ó yẹ ká ẹsẹ̀ mi ti kẹ́ bára ń sọ̀rọ̀ pé ẹ̀wọ̀ nta náà ti dìbò ní kámẹ́ wọn ọ̀kan akúnra wá ní àbúdá yẹ tẹ̀kí gbọ́ tó ń gba àfáàsàlàmì lẹ́nu ẹ̀ ràìmí àmúta lẹ́nu ẹ̀ bàbá wa ní àfáàsàlàmì bàbá aláàjì iṣẹ́ bẹ́ẹ̀ wọn ní kéwù ní ti máa ní ti gbogbo ẹ̀ àfàlà ìṣàlẹ̀ bàbá tiwa. jíjẹ́ kí n sọ̀rọ̀ kẹ́kẹ́ bọ́ tó fi mọ̀ pé wallahi ara pé ọ̀sàbòsí ni kọ́ ọmọ lè fi ṣe òkú wa Mahadul níjọ́ àwọn àtúnṣe ọlọ́run pàdé tí ẹ jọ ń sọ̀rọ̀ olókùn fídíò yẹn mú tó ṣí àrẹ̀ náà tọ́wọ́ bí àbá sí ń kó lẹ̀ ike so báyìí níbo lẹ ti rí ká gbowó nẹ́fílópù ká ṣe kíní kan ká gbàgbá ìyàwó ànábì kú àwọn ọmọ rẹ̀ kú wọn ò nẹ́fílópù wọn ò sí gbá wọn ò sá bàbá wa nínú súnà bàbá Mahadul mọ́ ni láìláìláìlá ẹ̀ mọ́ wọn nígbà wọn sọ bàbá sọ yí pé àwọ̀ àwí wọ́n máa wí náà sùn rárára wọ́n mọ̀ sọ pé ànàbí ní rí àmọ́ àtàkọ́ wọ́n ní sànàbí ní ó wù ní sọ̀rọ̀ rẹ̀ bá bàbá wa bẹ́ sọ pé wọ́n kà dáalé wọ́n gbélé àwọn àfáà wá ní gbà wọ́n délé ní tí a sọ ní pé mo fẹ́ káàfáà níbi kọ́ wá béèrè pé àṣẹ rí àmọ́ ọ̀kọ̀rẹ́tì ni kí wọ́n á sọ pé ọ̀kọ̀rẹ́tì ní ìwà sọ tó kọ̀rẹ́tì àbáyẹsẹ̀ wá sọ àfáà wà wá ní òní sọ àfipamọ́ ẹ̀tọ́ lẹ́yìn tí àdísì yìí ní rí àmọ́ wà lẹ́ẹ̀kọ̀ kọ̀rẹ́tì rí àmọ́ àmọ́ wá tàkùn ẹ̀kọ́ àdísì yóò bídíà ní bídíà àti súnà Mahadul ẹ̀yin lẹ́tọ́ wa á ti dúkù gẹ́gẹ́ gbogbo ọ̀nà ìka ti ń pariwo ti pẹ́ẹ́pẹ́ ẹ̀gẹ́ ń já ọ máa lọ àrídé ìmọ̀síláńdá ẹ̀nà ẹ̀kọ́ dá sàǹbàtì àlọ́ kí ló dé gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tí wọ́n sọ pé tẹ́ bá ṣe kíní kan tẹ́ bá tún kọ́là sí òun tẹ́ bá tún kíní kan ẹ gbà yí báwọn èèyàn lẹ́bọ lẹ́rù ni bí ọ̀rọ̀ kèfèrí ni ń sùúrù alíátàkùn ni àwọn ẹni tẹ́kọ̀ sí báwọn àwọn ni wọ́n mọ lálẹ́ra di òòṣà wọn tí wọ́n pè lọ́lọ́ ẹ má bẹ̀rẹ̀ àkẹ́kọ̀ọ́ ẹ má kíní kẹ́kọ̀ọ́ kí ló dé àtúnwá dúró gẹ́gẹ́ wa bẹ́ẹ̀ bá lè gbà fọ́ gàáyì ẹ̀rí gbogbo ẹ̀yọ́ ọmọ mọ́kàjà wa jẹ́ dọ́kítọ̀ ẹ̀wà rí ẹni tó lè máa ẹ̀rẹ́ tó lè bá yín ṣe báṣù tí ọmọ bá yín ṣe tẹ̀mílìrù ọ̀gá alẹ́ abẹ́kọ̀ ṣe tẹ̀mílìrù ẹ̀mọ́ mọ̀mọ́rọ̀ Mahadul ní àti kíláàsì parí wù ní ẹjá wọn ọ̀gá ayẹ́pẹ̀gún náà nígbà wọn lè yí sátà sẹ́yìn náà wáyé
sí àtúmọ̀ sọ́ni sí mọ́lọ́gà mo ní ẹ̀mọ lóga wọ́n mọ èdè ní ìsọ̀sẹ̀ yà ọ́ láti bá ti kọ́ àwọn ẹ̀yẹ ẹ̀jùmọ̀ kọ́ lọ́wọ́ sáà náà ọ̀gá ni tó ti yé báyìí ní ìsìn so kọ́ lọ́wọ́ sáà náà ọ̀gá ni nígbà tí kọ́ àfa àwọn ẹ̀yẹ kódà kì í ṣe pé ajọ́ra mọ abara dáadáa ọ̀gá mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní àdúgbò òògùn ìṣẹ́jú márùn síra wọn lọ́kọ́ tó lé bá wọn ọ̀nà ilé wọn ni lókè ń bí tẹ́mbà wálé àríra wájú bá àríra kó lè bá bùnmá kì í sọ pé kí ni wọ́n tó jẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi tímátímá òtútá torí má dà síbẹ̀ sábà má bàa dá sọ́rọ̀ ara wa àwọn àgbà àbáwọn mọ̀nà ní pé tẹ̀lé wíìlù kọ́ ni kábúsà àbẹ́ o kábúsà pé afẹ́ mọ́ afẹ́ nǹkan ni kábúsà àbẹ́ o nǹkan ni ká sọ pé àǹdámẹ́lẹ̀ ìká o nǹkan gbogbo tí ò sì náà sì ní táwọn bá ta náà òbí náà o bàbá ọ̀gá ẹ má náà wàrà nǹkan kan o bàbá má dùn ọ̀nà wàrà nǹkan kún kan o bàbá yìí tọ́kọ yìí tó ṣe mọ̀tàdà bìsàlá àti ẹni má dùn bàbá wa lókè ṣe ní tí ẹ dá àbá yín orí dáadáa bàbá ẹ̀ náà àwọn méjèèjì bàbá dáadáa ní ọ̀gá ibi tẹ́ ti kọ́ pé mo sọ bàbá lókè ṣe ní bàbá lókè ṣe ní wọ́n dínà olùbẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n àfáà ni wọ́n tó yẹn bàbá wa ní mahad àfáà ni wọ́n ọ̀gá ẹ máa rántí ìpìlẹ̀ yìí ẹ má ṣe kọ́ọ́lì tó rọ̀ bí èèyàn bá gbọ́nà tí ọ̀dà àyọ̀ ọjà wọ́ inú sí ọwọ́ yìí náà jẹ yìí ẹ̀kọ́ wa àwa lè láyé tí alìjẹ́nu sábà bíi tẹ́ẹ̀fìlà torí pé iná ti wà lálùbí wa kápẹ́ ìsákèsì bẹ́ẹ̀ ẹ má di aago táwọn èèyàn pa wọn làwọn ṣe di abàrà ní kó tẹ̀lé kíní kan sọ ojú ọ̀rọ̀ rárá o àwọn èèyàn gbọ́n tí ń ṣẹlẹ̀ ń tó dáadáa ní ibi ìjókòó lọ́rọ̀ ti wúwá o ẹjọ́ ọ̀gá o ẹni yàwó rẹ̀ ní kúrò ọlọ́run ní jẹ́ ẹkú sàbí o sùtì báyìí ọlọ́run ní jẹ́ ẹkú sàbí o ẹmọ̀ pé orí tọ́lọ̀ sí fún mi tẹ́ bẹ́ẹ̀ ní gbọ́lá lọ́wọ́ ẹmọ̀ pé iná mọ àwọn tí ẹ ń yẹn kódà nínú àwọn ọmọ bàbá wa máa dùn tó jẹ́ pé láì fíìlì jẹ́ ẹlẹ́wà ìyẹn tó tún jẹ́ ti lóga yẹn náà àwọn náà lọ bẹ̀ tẹ́yìn gbò lè sọ yí pé bóun ti wọn inú bíbí ọmọ bàbá máa dùn tẹ́yìn tí máa irú tẹ́lẹ̀ kẹ́lẹ́ fẹ́ ṣe ní báásù ọlọ́run fi rẹ̀ sínú inú kámẹ́tì sọmọ kí inú ọmọ bíbí bàbá máa dùn wọn ò àwọn amáàdù àti àlè ẹ̀sẹ̀ lọ́rẹ́ǹtì nǹkan àlè rẹ́ǹtì nǹkan àlè rẹ́ǹtì nǹkan ní olùtọ́nà ti fún àwọn tí ma bá bẹ́rẹ̀ tí nǹkan àlè pípẹ́ lọ́wọ́ wa ṣùgbọ́n òótọ́ ni ká máa tàbí ká máa wọ́ wa jẹ́jẹ́ lájókòó èèyàn wọn má bẹ̀ dákun sí àbúrò àbọ̀ ìgbà ṣàdá wọn bá sì gbà òṣìṣẹ́ mi alẹ́ mi sì fáwọn ìfẹ́ nínú kan tó gbé wọ́n di kódà báwọn ọ̀gá wọn àti ẹni bá dùn àfáyùn àwọn fáyùn tiẹ̀ súnà àti bíbí àti ilẹ̀pọ̀ nígbà bàbá má dùn sọ̀rọ̀ tán bàbá wa lágbègbè ní ẹ̀wà o tọ́lá àwọn ọmọ tó ká wọ́n fẹ́ máa jẹ́ máa súnà àti bíbí àlọ́lẹ́pọ̀ àfá wa ń là yí wa pé eléyìí ni súnà eléyìí ni bíbí à bàlágbègbè ní kọ́ sọ̀rọ̀ mọ́ jazakumullahu khairan ọlọ́mọ ní kí a bàlágbègbè tẹ́ báwọn tòmí ní agídí wọn dà sí wọ́n lè ní wọ́n máa lo àfáàndókò wọ́n lè ní wọ́n máa lo àfáàndókò bàbá dùn establish party dọ́nà ẹ̀gbọ́n tí a ń sọ ni àwọn àfọwà tẹ́ ìsìnkú wọn bọ́ọ̀nù mọ́tò nílé olóko wọ́n ní wọ́n lọ pàdé àfáà gbégbé níwò bóyá òní ni ọ̀rẹ́ ẹwọ́ rẹ̀ já lórọ̀ lóko bóyá òní ni ọ̀rẹ́ ẹwọ́ rẹ̀ já àwọn àwọn tí a jọ tẹ̀lé ẹ̀tẹ́dọ̀ wọn ní mọ́tò wọn ní àbáṣà kẹpa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mẹ́wàá ni torí tí bàbá ti kí wọ́n yóò ṣe káàbílà ọmọ ṣe wà á ti àfa sàlámì lẹ́nu ẹ̀. bàbá ní máa dùn iṣẹ́ bẹ́ẹ̀ wọn orísun mi máa iṣẹ́ bẹ́ẹ̀ wọn ní kéwù ní tìmọ̀ ní ti gbogbo ẹ̀ àgbáyé ṣáàlì bàbá ti wá. nígbà tó dídí oṣù kan tá a ṣe tẹ̀síìlì máa dùn tẹ̀síìlì làwọn ṣe nà ẹ̀yìn ìyẹn kúkú wò nǹkan ẹyọ kẹtẹ́ nìkan ló fẹ́ mú àgẹ́sì máa dùn ó níbi tí àbáwọn mọ̀fásùlù ti sọ yí pé àpọ̀nlé àfa pé àbáwọn máa dùn àwọn àfa àtàwọn lóòótọ́ ní wọ́n ń pa àwọn àfa àwọn lé wọn èsì ìfẹ́ sorúkọ wọn wọn èfẹ́ sorúkọ wọn kódà nínú ẹni tó kọ́ ẹ̀gbọ́n bàbá máa dùn kéw
tá a gbọ́ mọ́tàn ó ní àbáwá tí wọ́n ń pè ní gáálí aláàyá wọn ẹran wà lẹ́kọ̀ọ́ so ẹgbẹ́ àwọn àdúrà sọ gáálí yẹn ṣùgbọ́n wọ́n èyí pé wọ́n ló kọ wọn náà wọ́n pẹ̀ ní olóko àfà báwọn tàbí ti ṣe lò ṣùgbọ́n ká àfáwà tí wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ní pé tí òbí yẹn bẹ́ẹ̀ tá àfáyẹ̀ bá ṣàdúrà fún yẹn ọ̀sán ju àdúrà òbí lọ́nà mẹ́wàá lọ mistake àfáwà sí òótọ́ tó gbọ́ kò sí inú súnà ìjẹun sọ tí máa là ní àfáwà sí yẹn kó o lè bá a dá sí ahán ló gbé wọn wọ́n dẹ̀ sọ àwọn ṣe mistake sọ ní so simple kí ló tó wá kù ahán ló gbé wọn ọ̀rọ̀ yẹn gan ni kódà kan tó wá sọ pé àwọn ò gbé wọn kì í ṣe ṣíríkù kì í ṣe obìdà á tẹ̀ sọ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lọ́ba kan nígbà téèyàn ló dídí oṣù kan tẹ afẹ́ rí nǹkan yọ nǹkan tẹ wá yọ ẹ̀ẹ́dì bíbí àkẹ́kẹ́ yọ ẹ̀ẹ́dì kẹ̀kẹ́ yọ ẹ̀ẹ́dì kíni yọ àwọn ẹ̀kẹ́ yìí wọ́n máa dùn sí báwọn àyè kẹ́mẹ́tọ́ yẹ pé ojúmọ́ kan bọ́ǹbù mẹ́wàá ni tí rọ̀mọdọ́ mi parí ojúmọ́ kan bọ́ǹbù mẹ́wàá ojúmọ́ kan bọ́ǹbù mẹ́wàá ojúmọ́ kan bọ́ǹbù mẹ́wàá àdìbọ́mọ́ ọlọ́jà bàtà bí ó bàtà ọmọ ọlọ́jà bàtà bí ó bàtà bílẹ̀ ìbáṣu àtúpadà sílé bàbá ní àdúrà àdúrà ìgbà àtàkà wọ́n tún bẹ̀rẹ̀ sí i. So àlàyé táwà wá sí ní òní náà àwọn àdàbíyà àríwọ̀ ọ̀dàrú jẹjẹjẹjẹ yàrá mú lọ láti mẹ́sàn lọ jẹjẹjẹjẹ lásìárì àdàbíyà wà ń bẹ nígbàpá àti márùn kan àbẹ káàkiri àgbáyé wọn wà ń bẹ Kilode mọ́ríkàsì ní ilé ìlóko sẹ́ni kẹrẹ́ àmọ́kẹ́ òní kò sí kí àwọn náà lẹ̀ àwọn ẹni jáde bá sọ̀rọ̀ ètò ọbẹ̀ náà àtẹ́kọ̀ọ́ àwọn àdúgbò tó ní àbá àkíní ọba sọ́rọ̀ wọn ní ayẹ̀sẹ̀kìlì fún ìdò yẹ̀sẹ̀kìlì ní à ilé náà sí gbàgbé ẹ̀rì ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n ṣàgbéjẹ mọ́wọ́ tó ti yé báyìí lẹ́yìn táwọn ti sọ yìí ẹ bá wọn fọ́ bọ́ta kẹ́lẹ̀ forí lólẹ̀ tó láti mọ̀ sí yín ẹ bá bọ́ta ẹ parọ́ nígbà wọn náà bàbá kò tún ní ìyàwó rẹ̀ yàtọ̀ tó ṣé kọ́ wá gbé ìyàwó rẹ̀ bọ́ta kọ́ máa sí apá ìyàwó rẹ̀ rí kí ẹ bí kékeré lẹ́yìn ní ìṣe pẹ̀lú ẹ̀rọ ẹ̀sìn ìyàwó yàtọ̀ àtú ó yẹ kí yóò tiẹ̀ máa gbọ̀rọ̀ tí ó bá sọ̀rọ̀ ẹni náà kàn bọ́ta lọ́kàtà sọ̀rọ̀ jà ẹ mọ̀ pé ziyadatul insan wa naqsuhu wa nuqsanuhu fi takallumi àmọ́ bí yẹn sì wúwa ìbúṣe fún yẹn sí bọ̀ bá fẹ́ sọ̀rọ̀ yóò bá ní ẹ pàdé àgbàlọ́ náà ẹni ọya yín lọ́gbọ́n bóyá nìyí ló ṣe dàgbà sẹ́ẹ̀ mọ̀ ẹ dákọ̀ ni wọ́n máa dùn ẹ má bọ́ tàṣọ nìkan mọ́ àwọn èyí ti kọ́ nǹkan mo ti fẹ́ ka nǹkan lórí platform oríṣiríṣi táwà àtàwọn Morkaz jọ wà oríṣiríṣi wọ́n á gbé kíní ọ̀rọ̀ àdìjáde ọ̀dà bẹ́ẹ̀ bá ní sọ ara lọ́wọ́ adá má dùn lé ẹ bá ní ẹ̀dá alẹ́ aláwọ̀ ọ̀sára yín sẹ́ aláàjọ àbí sílẹ̀ ní àsára yín bíbí àti súnmọ́ ọ̀lẹ̀pọ̀ má dùn tí a ìgbéyà lọ́wọ́ má dùn tí a jọ dálẹ̀ pàdé má dùn àwọn àmì lónìí àṣọra lọ́wọ́ tán kílẹ̀ ẹ̀kọ́ wá sí Abọ́lájí tẹ̀sí rí Dr. Abọ́lájí ẹ̀wẹ́ lómi ìnà ọmọ yín ó ti bọ́ ẹ̀wẹ́ lómi tẹ̀níwìrù kọ́ ọ̀gá ẹ máa ń ti tẹ̀níwìrù kankan ọ̀dọ́lọ́ ni ẹ wáyé sí tó ti yé báyìí ní sìn so ẹ̀rọ má dùn ẹ gbàgbé àgbàdìkà tó náà kó sọ́dọ̀ yìí gbogbo àwọn àfáà yín ní sọ dáadáa káàkiri kódà kọjá pé gbogbo àwọn bẹ̀rẹ̀ nìkan lọ́nà bá fún yẹn gan-an tí ò tó lò ta ni ó kojú rẹ̀ kò sí so kátó wá sí ọ̀rọ̀ wọn sanko tọ́wọ́ ní ọmọ bọ́ abẹ́ ìgbọ́ gbogbo wọn ń tọ́ súnà máa dùwọ́ o máa dùn súnà ni àwa àsìlébùsà bí ọlọ́run sì ní já láyé orí ibú ní ọlọ́run ìjọ ṣẹlẹ̀ sí wa ànàbí ló sì lọ gbàrú wa ìṣòro wà lè mọ̀rọ̀ dùn ànàbí ìsásì ń padà bọ̀ àsì ní jájá gbogbo àwọn nǹkan sókè á ní èrèké ní blákàwà so ọlọ́run gbàdúgbà wà ní máa lò ẹ̀gbọ́n orí táwọn kan ní yá Mahadi àṣàṣà òun múrítàdọ́ lọ́pọ̀ nǹkan bí ní ìdílé pẹ̀lú ìlànà lábílẹ̀ àwà kìí ṣe fẹ́ ní
nǹkan kíkọ́ dalẹ̀ lórí ní ẹ̀ àwọn tẹ̀ ń kọ́ nǹkan sí òní kàmúdírù wọn ọgbọ́ ẹ̀ẹ́dẹ́gbà tẹ̀ ń sọ ẹ ti pọ̀ jù múdírù àwọn bí ká jí gini fún rẹ̀ so bẹ́ẹ̀ ni òní kankan bọ́lá wa kẹ́ kí ló wá sí láyé o mọ̀ ká jí gini tó ó tó ká tó wá sọ ẹ̀ mẹ́ni ká irú gbogbo àwọn ìkéré ajígini náà lọ irú gbogbo akéré aláwọn bí ọ̀rọ̀ ni ìkẹ́ bá ti tìrú sọ́nà bẹ́ẹ̀ ní kẹ́jáde ń bọ̀ àìmọ̀ irú wọn pọ̀ bẹ́ẹ̀ lọ jàrá ní Saudi káàkiri gbogbo àgbáláyé tí wọ́n já àfa àsunna ẹ̀wò náà rọ bàbá ẹ̀wò Dr. Láìwọlá ẹ̀wà dúró orí tí a ń ṣe káàkiri mọ́sálásí di 85 tí a ń kọ́ ọmọ òrukàn tí Dr. Láìwọlá ń tọ́jú tí a ṣe 536 ọmọ òrukàn nínú ọmọ bíbí àwọn máàlù ní ṣe ògbé lẹ́yìn wọn kọ́ mọ́sálásí káàkiri mọ́sálásí tí ó ti gbé 90 lọ àìmọ̀ oríṣiríṣi sọ́nà ọ̀wá sọ ní wọn máàlù tí a máa ń fọ àmọ́ra tí wọ́n mú ọmọ rí àǹfààní yá Mahadi asasa muridado bil ilmi la bil hawa asanta ya muridado fa muridado shaykhuna aliamahu waridado qama binashri ẹjọ́ wọn wọ́n tàbí wọ́n bẹ́ sọ̀rọ̀ báyìí ẹ̀rù kan ti fẹ́ lómi ní farun ni pé ìyẹn sì máa ń kú nígbà tó ń tẹ̀ sọ kẹ́ èmi lè bọ́tọ̀ lè ní orí wọn ti kú àwọn ààrẹ ilé pè wọ́n sì máa kú sáyẹ́dì sí ti pèsè pé àwọn gẹ́gẹ́ kan bọ́ọ̀dù èpè wọ́n ti ya nǹkan bí èpè bí nǹkan bí so kí ló dé ẹ sọ̀rọ̀ nọ́mà ẹjẹ́ àjọ kẹ́rì bọ́ọ̀ta àtúgbòrò hànàkan nǹkan tó sọ ọ́ dẹ́gbẹ́ lágbájá sáájú yóò bá gẹ́ sọ wọ́n ní mo sáájú mi nílé ayé ọ̀rọ̀ ọ̀gbẹ́ni ọ̀rọ̀ ọ̀tẹ́ni ẹjẹ́ àjọ wà achievement ẹjẹ́ àjọ túkẹ́ ó lẹ̀ ń tà ń sọ nìyẹn wọn kọ́ dáre kí ó kẹ́lẹ̀ kọ́ ní iṣu sẹ́yìn lọ́rọ̀ ẹ̀sìn ni àwọn ilé ìlú wúlò fẹ́ sí ẹjẹ́ àjọ ẹjẹ́ kílà kó lẹ́kọ̀ọ́ ẹgbàgbé tàn wọn bá ìṣẹ̀dá má dúlẹ̀ láṣẹ àní ń tààlù àmọ́ kàwọn púrọ́dọ̀tì lọ ẹ̀yìn ẹ̀kọ́ tàbí ẹ̀mọ́ sọ pé lágbẹ́já ẹ̀rí kẹ́lẹ́ sí ń dákọ́ ẹ̀ làwọn yẹn mọ̀ sọ pé nàbà wọn jẹ́ lábì tàmẹ́dùn 419 kìíní kan gẹ́rígẹ́rí kí ló dé kálukọ́ sọ fún dàtí ẹ̀ ẹ̀ṣẹ̀ sọ àfáàrù yín ẹ̀ṣọ́ tẹ́ẹ̀tẹ́ẹ̀ gbèsè bàbá rúlẹ̀ àwọn sọ pé kíní níbo síbo ẹ̀ wọn bá jọ àwọn àti wọn bá jọ dáná rúlẹ̀ wọn bá yún kọ̀ọ̀kan wá sẹ́ àní ẹ̀ṣẹ̀ ọwọ́ yín ẹ̀yin kọ́ lẹ́ẹ̀mọ́ pàpọ̀ mọ́ra tí bàbá bá da ọmọ ní ọmọ sọ pé bàbá mi lágbájá kí táwọn yẹn kí ń sáwọ́ yìí ẹ̀kọ́ lọ tó ṣe náà wá ní kìnnà àwọn tí ẹ̀ pàpọ̀ mọ́ra débi kí bàbá lọ́dọ̀ nǹkan rẹ̀ ẹni yá máa dì asasa wo múta lọ dálẹ̀ bìlì ìlìlì pẹ̀lú ìmọ̀ wà lọ́ ìbọ̀wọ́ àdìmọ̀ tó ẹ́ kò sí ẹni tó gbà ẹ̀lẹ́mí ni tí àwọn oníwà kọ sọ̀rọ̀ tí a là ń sọ ní ìsìn tí ọ̀dà mọ̀ gẹ́gẹ́ mọ̀ sẹ́ ẹ̀yìn ọ̀kẹ́dá nǹkan bí ó wà ní kíní kọ̀ ọmọ kíní ìyá rẹ̀ ló má wò di tí ó múta lọ bí tí a má tó kù sí ẹ wò ẹ̀yin lẹ tọ́ wa àti ń bá ti awọ káàkiri àti ń bá wa ti ń ṣe dáwà àti wa ẹ sì mọ̀ pé nǹkan méjì ni àjọmọ̀ máa àtúnjẹ́ bá dẹ̀ tábà fẹ́ sọ ẹ mọ̀ nígbà náà sọ̀rọ̀ àṣọ náà àti fẹ́ sọ èyí tí sọ nǹkan tí lọ́sẹ̀ náà ẹ̀sẹ̀ wà tí ọ̀tọ̀ ní tọ́pìkì ni wọ́n fi part 1 tí yẹn wà lẹ́ o ṣùgbọ́n àti báwọn yẹn sọ̀rọ̀ ẹ̀sẹ̀ àdáni nítorí wọ́n máa gà sí wa àlùbáríkà ti bẹ̀rẹ̀ máa dùn ní pé bọ́mọ ọlọ́jà bàtà ni ó bàtà nílẹ̀ máa ṣú padà sílé bàbá aláàjì àdúrà nígbà àwọn tàtà wọn tún bẹ̀rẹ̀ sí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àlùbáríkàtì àwọn yẹn ó tóbi ó fẹ̀ gan kò rújú rárá. Lọ́wọ́ lára bàbá wa ní máa láwọn fíìmù ṣe nǹkan jẹ́. Àlùbáríkàtì ẹ̀hún yẹn Ó tóbi ó fẹ̀ gan kò rújú rárá. lọ́wọ́ lára bàbá mi máa Láwọn fíìmù ṣe nǹkan jẹ́.
wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.